Orílẹ̀-èdè mi á dúró, torí ayé ti pọ̀ jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè mi á dúró. Orílẹ̀-èdè mi á dúró, torí ayé ti pọ̀ jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè mi á dúró, torí ayé ti pọ̀ jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Àṣà Olúwa. Ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè Odùduwà kalẹ̀. Orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní gẹ́gẹ́ bí Torí ayé ti pọ̀ jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Pọ̀ jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàsán. Àṣẹ. Àṣẹ. Àṣẹ.
àṣẹ. Ẹ jẹ́ ká fi inú kọ nílé. Ẹ jẹ́ ká jìjà yìí tọkàntọkàn. Kí àwọn alálẹ̀ kó lè fi gbogbo ọwọ́ sí i. Kí wọ́n lè fi gbogbo ọkàn wọn sí i. Kí wọ́n lè bá wa rin ìrìn àjò náà láṣẹ Elédùmarè. Àlédè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù. Odùduwà Republic á dúró. Òmìnira á dé. Orílẹ̀ wa á dúró. Orílẹ̀-èdè wa á dúró. Nítorí pé kí ni? Ìyà ti pọ̀ jù. Ó di dandan kí òmìnira Republic ó dúró. Nítorí pé kí ni? Ìyà ti pọ̀ jù. Ìyà ti pọ̀ jù. Ìyà ti pọ̀ jù. Àní jìyà láṣẹ Èdùmàrè. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ máa join wa. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ máa wo program yìí padà. Ẹ ṣeun, ẹ kú gbà gbogbo, ẹ kú ojoojúmọ́, ẹ kú wákàtí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, mo kí ẹ̀yin màmá mi nínú ilé. Ojú òní tìyìn. Orílẹ̀-èdè wa máa dúró láṣẹ Èdùmàrè. Ó tiẹ̀ ti dúró ni. Ẹ jẹ́ ká máa claim ẹ̀ pé orílẹ̀-èdè wa ti dúró. Kí n tó wọnú agbami ètò lọ, mo fẹ́ júbà. Mo júbà kọ́dá ayé, mo júbà ṣẹ̀dá ọ̀run. Mo júbà bàbá, mo júbà yèyé, mo júbà abiyamọ ayé, mo júbà abiyamọ ọ̀run. Mo júbà gbogbo ohun tọ́lọ́run dá tó mí àti tí ò mí. Mo júbà ilẹ̀, mo júbà òkè, mo júbà gbogbo gbarúmọlẹ̀ wa. Kí bà mí ṣẹlẹ̀ ní, mo júbà bàbá tó bí mi sáyé, mo júbà màmá tó ṣọlọ́kọ̀ mi wá sáyé. Ìbà ìwé ayé, ìbà ìwé ọ̀run, ìbà gbàgbà ayé, ìbà gbàgbà ọ̀run. Mo júbà lónìí o, kí bà mí ṣẹ. Kí má tẹnu gbó bí ọwọ̀, mi ò mọ̀ ọ́ sọ. Ẹ̀yin gbarúmọlẹ̀, ẹ máa gbẹnu mi sọ bẹ́ ṣe ń gbẹnu mi sọ. Torá kálòlò ni mí, mo dẹ̀ máa ń tijú gan. Ẹ túbọ̀ máa gbẹnu mi sọ. Kí má sọ àsọjáàmù èyí tí máa sọ tó máa kó bá mi. Kí má sọ, kí má tẹnu gbó bí ọwọ̀. Gbogbo àwọn olólùfẹ́ òtítọ́ òdodo, gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire pátápátá tó máa ń wà lórí ètò yìí, ẹ máa bá wa dùn wọ́n nínú, ẹ máa ṣaládé ààbò lórí wọn. Ká má rí ìkọlùkọgbà, ká má rogun wàhálà dààmú. Kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀. Àṣẹ. Lọ́lá alágbàwí wa Ọ̀rúnmìlà. Àṣẹ. Lẹ́ẹ̀kan sí mo kí yín ẹ káàbọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Orúkọ mi kò yí padà, Àbíyọ̀ ọmọ òṣè pààrọ̀. Òun ni o. Ọmọ òṣè pààrọ̀, Ọmọlábí kò ṣe pààrọ̀. Tọ́pìkì tí mo gbé wá lọ́sàn-án òun ni Yoruba liberation. Ìtúsílẹ̀ àwọn ọmọ Kootu Ajire, Yoruba liberation. Tá bá ń sọ pé kí ni liberation? Kí là ń pè ní liberation? Mo máa ń sọ tọ́pìkì tí n bá gbé wá. It is applicable to life itself. It is applicable to family. Àìmọye àwọn ìdílé míì tán wà ní abẹ́ oko ẹrú nínú ẹbí ní ìlú tó wà. So gbogbo ọ̀nà yẹn a gbọ́dọ̀ tú ara wa sílẹ̀. A gbọ́dọ̀ gba ìtúsílẹ̀ oko ẹrú completely. Sherry, the first one, òun ni nation wa, òun ni Yoruba nation wa. Bá ṣe máa gba òmìnira, bá ṣe máa gba ìtúsílẹ̀ wa. Ẹlẹ́ẹ̀kejì, ìtúsílẹ̀ ara wa lóko ẹrú. Àwọn ẹlòmíì bóyá nínú inú ẹ̀sìn tí wọ́n ṣe ni náà ti wà lóko ẹrú o. Bóyá níbi iṣẹ́ ni wọ́n ti wà lóko ẹrú. A gbọ́dọ̀ gba ìtúsílẹ̀ in all ramification of life. Ẹ má bínú torí òyìnbó mi ẹ mọ̀ pé asọnù ni, a ṣe ń padà wálé díẹ̀díẹ̀ ni torí òyìnbó máa pọ̀ díẹ̀ lọ́sàn-án. So kí ni nǹkan tí mò ń sọ in essence òun ni pé tá bá ń sọ̀rọ̀ nípa liberation, kí là ń pè ní liberation? Liberation mi pé ká wà set free, ká gba ìtúsílẹ̀ completely, ká touch àṣẹ ara wa pa, ká tó ó dàbí nísìn wọ́n ní ẹ̀gbọ́n mi á sọ pé gbogbo nǹkan téèyàn bá ti ní tẹ́nu èèyàn ò bá ti ká kò kí ń ṣe tèèyàn, ó bẹ́tà kéèyàn sọnù. Nǹkan tẹ́gbọ́n mi yẹn máa ń sọ nìyẹn. Á ní gbogbo nǹkan tó bá ti ní láyé tẹ́nu ẹ̀ ò bá ti ká kì í ṣe tiẹ̀, ó bẹ́tà fún ẹ kó sọnù kó tó fa àkóbá. So ká lè táṣẹ pa lórí gbogbo nǹkan wa, gbogbo resources wa, gbogbo àlùmọ́nì wa, òun là ń pè ní ìtúsílẹ̀. Tá bá ń sọ̀rọ̀ nípa liberation, we are talking about set free. To be set free from something, to be set free from a foreign country, to be set free from bondage, to be set free from dungeon, to be set free from contraction. Ẹnẹ́mù ẹ̀ gbogbo àwọn nǹkan tí ó bá ti so èso rere, gbogbo àwọn nǹkan tí ó bá ti mú dùnnú wá,
gbogbo nǹkan tó yẹ pé ìró ìbànújẹ́ bí contraction called Nigeria ká gba ìtúsílẹ̀ nínú ẹ̀. Even gan a nídìí láti gba ìtúsílẹ̀ ọpọlọ. Ọ̀nà wo la fẹ́ fi máa gba ìtúsílẹ̀ ọpọlọ? Láti change mindset wa. Ọmọlúàbí ni wá, a ní àṣà tó dáa, a ní ìṣe tó dáa. Kí ló dé tá pa àṣà wa tì? Ká gba ìtúsílẹ̀ kúrò nínú àṣà aláṣà, ká gbé ìṣe wa wọ̀. A lot of us gẹ́gẹ́ bí obìnrin sìn, mi ò tàpá sí, mi ò dẹ̀ insult anybody. Gbogbo wa là ń bó ara, à ń bó skin ni wa. Meanwhile, kí ló dé tá kì í ní skin cancer? Kí ló dé tá kì í sick? Tí a kì í ní skin disease? Nítorí Ọlọ́run fún wa ní àwọ̀ tó dá láti bo àwọ̀ wa gangan. Tá bá wá ń bò dànù, nǹkan tí wọ́n ń bò dànù lára òun là ń pè ní melanin. Melanin yẹn dẹ̀rẹ́, àwọn tó jẹ́ aláwọ̀ funfun wọ́n lọ jókòó sínú oòrùn pé àníṣẹ́ káwọn lè gba melanin sára. But òun ló ń dáàbò bo àwọ̀ wa, but àìmọ̀kànmọ̀kàn wa. Ẹ bá wò, àwọn wo náà ń ṣe àwọn nǹkan yìí wá fún wa? Ọ̀dọ̀ àwọn aláwọ̀ funfun yìí ni. Wọ́n fúnra wọn ò lò fúnra wọn. Kí ló dé tó fi ṣe wá fún wa? We need to completely liberation, total liberation. Tá bá ń sọ̀rọ̀ nípa liberation, à ń sọ̀rọ̀ nípa release, ìtúsílẹ̀ completely, release from stress, from pain, from agony, from disaster, from whatever you can call it. Òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Tá bá ń sọ̀rọ̀ nípa liberation ká gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn oppression. Ẹ wo bó ṣe oppress wa lórí ilẹ̀ wa. Lánàá nígbà tí mò ń sọ̀rọ̀, mo kàn tún àwọn ọ̀rọ̀ yẹn because sometimes I think and rethink. Bó ṣe wàhálà, bó ṣe attack president tó ní Kano. Nobody was killed. Ẹ wo àwọn ọmọ tí wọ́n ṣe rally, peaceful rally. They were being killed. Ìdí nìyẹn tí mo ṣe máa ń sọ wípé kò kí ń ṣe kí lorúkọ ẹ̀kan náà là ń lò. Ẹ má bínú. Kò kí ń ṣe the same one Nigeria la wà. Àwọn kan ní priority ju àwọn kan lọ. Bàbá mi mo rí yẹn káàbọ̀ sórí ètò. Àwọn kan ní priority ju àwọn ẹlòmíì lọ. So kò lo the same system. Kò work fúnra wọn. And tá bá sọ̀rọ̀ nípa marriage, a forceful marriage, tójú bá ti là, kálukú máa yà lọ́tọ̀ ni. We cannot continue to keep together. My marriage tó ti wà toxic. Bí ọ̀rọ̀ ọmọ mi á ní ó ti wà toxic. And tí nǹkan bá ti wà toxic, it is dangerous to health, it is dangerous to life. Ìdí nìyẹn tá ṣe ń pariwo nípa ìtúsílẹ̀ àwọn ọmọ Kootu Ajire, Yoruba liberation. Finally, tá bá ń sọ̀rọ̀ nípa liberation, à ń sọ̀rọ̀ nípa láti set free. Ọ̀nà wo la fi máa wà set free? We'll be able to control, we'll be able to manage, we'll be able to occupy our own resources, our own land. Gbogbo nǹkan tó belong sí wa, àwọn tó gbé ẹsẹ̀ lé, wọ́n lè gbé ẹsẹ̀ wọn kúrò. We will be set free from another control tó yàtọ̀ sí control títí wa. A lè máa control ara wa, a lè máa control gbogbo nǹkan tó jẹ́ títí wa. Nǹkan tá ń sọ nìyẹn. Tá bá ń sọ̀rọ̀ nípa liberation, tá bá ń sọ̀rọ̀ nípa liberation, we need to talk about self liberation. Àwọn ẹlòmíì wọ́n fira wọn sínú bondage. Wọ́n need ìtúsílẹ̀ fúnra wọn gangan. Àwọn ẹlòmíì wọ́n ti believe lórí èèyàn kan ṣo pé lágbájá yìí ló lè ṣe ṣe. Àní without this lágbájá, àwọn ò lè move forward, àwọn ò lè jẹ́ èèyàn, àwọn ò lè ní lọ síwájú. À ń fi ara wa sínú bondage ni. We need a liberation, a total liberation. Láì sí èmi ọ̀rẹ́ ò lè jẹ, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá kú, ọ̀rẹ́ á jẹ, ọ̀rẹ́ á mú, ọ̀rẹ́ á ní lọ síwájú, ọ̀rẹ́ á ṣe rere. Màmí Nancy ẹ kújọ́ mẹ́ta mà ẹ káàsán màmí. So kí ni nǹkan tí mò ń try láti sọ òun ni pé we need completely liberation. Completely ni o, total liberation in every ramification of life. Òun láti need the liberation yẹn in all ramification of life. Òun láti need ẹ̀. Tá bá ń sọ̀rọ̀, à ń sọ̀rọ̀ nípa ìtúsílẹ̀ nínú agony, ìtúsílẹ̀ ọpọlọ, ìtúsílẹ̀ ara wa, self liberation.
káwa náà ká tú ara wa sílẹ̀ ká mọ̀ ara wa who are we ńbo la ti wá báwo la ṣe ṣẹ̀ wá àwọn wo làwọn forefathers wa ẹlòmíì kò mọ orúkọ àwọn grandparents ẹ̀ nítorí pé a pa àṣà wa tì a ní oríkì la fi mọ bí ta ti wá oríkì la fi mọ orúkọ ìlú orúkọ ẹbí wa a mọ oríkì wa meanwhile nínú ẹ̀kọ́ nínú òmìnira wọ́n sọ fún wa wípé tí wọ́n bá ń kí ènìyàn ó máa ń mú orí ẹni yẹn wú ó máa ń múnú ẹ̀ dùn ìgbà yẹn téèyàn bá wà nínú ìbànújẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ní kí inú ẹ̀ máa dùn oríkì máa sọ ìtàn ilé ó máa sọ ìdílé ó máa sọ irú ọmọ tẹ́ni yẹn jẹ́ bóyá jagunjagun ni wọ́n ní ìdílé wọn ó máa sọ but because we are under bondage àmọ́ àwọn nǹkan yẹn so we need completely liberation àwọn ẹlòmíì wọ́n tẹ̀ máa ń inflict ara wọn indirectly wọ́n máa ń fi ara wọn sóko ẹrú lágbájá ló lè ṣe tàmẹ̀dù ló lè ṣe wọ́n á sá lásábẹ́ lágbájá wọ́n á máa gbógun ti tàmẹ̀dù à ń fi ara sí bondage ni lálákọ̀ọ́kọ́ mo máa lo ọ̀rọ̀ àwọn Christian wọ́n á ní láì jẹ́ pé Olúwa kọ́lé náà àwọn tó ń kàn ṣe lásán ni tí Elédùmarè tí ò bá ní ọwọ́ sí nǹkan kò sí bí gbogbo aráyé náwó sí kò ní wá sí ìmúṣẹ. kò ní wá sí ìmúṣẹ ìdí nìyẹn tí mo ṣe ń sọ̀rọ̀ nípa liberation lẹ́nu. àwọn tá bá ń sọ̀rọ̀ nípa liberation àwọn kọ́kọ́ wà tá máa ń dojúkọ àwọn dojúkọ kan wà kí ni àwọn dojúkọ náà because ó wà dangerous kí ni àwọn dangerous tó wà behind it lálákọ̀ọ́kọ́ ẹni tá à ń ṣerú lábẹ́ kò ní fẹ́ ká ní ìtúsílẹ̀ nítorí pé kí ni à ń wúlò fún kò sí gbogbo ọ̀nà tó dàbí ọmọ tó kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá tó wá kọ́ṣẹ́ parí tọ́gá yẹn rí pé ọmọ yìí mọṣẹ́ gan tọ́mọ ẹ ṣe wà lọ́dọ̀ mi gbogbo kọ́sítọ́mà ń wá lójoojúmọ́ ọmọ wa ní pé ọ̀gá mo fẹ́ gba ìyọ̀ǹda ọ̀gá yẹn ò ní fílẹ̀ kò ṣe pé kò fẹ́ kó fílẹ̀ ọ̀gá máa rò pé tóun bá fílẹ̀ kí lọmọ yìí máa jẹ ọmọ yìí dẹ̀ ní ìdìtúsílẹ̀ ó ní ìdìtúsílẹ̀ lọ́wọ́ ọ̀gá ẹjọ́ ṣé ọ̀gá yẹn wá fílẹ̀ pẹ̀lú ó yá máa lọ fọkànbalẹ̀ tó dẹ̀ mọ̀ pé ibẹ̀ lòun ti ń jẹ bẹ́ẹ̀ lọ́rọ̀ Yorùbá liberation yìí bẹ́ẹ̀ ló ṣe rí àwọn kan wà tó yẹ pé Yorùbá náà ń jẹ Yorùbá náà ń mu Yorùbá náà ń wọ̀ bí aṣọ àwọn slavery master wọn ò ní fẹ́ kọ́ lọ nítorí pé wọ́n mọ̀ pé ọ̀làjú ni wá àfínjú ni wá akẹ́kọ̀ọ́ ni wá ọ̀jọ̀gbọ́n ni wá ọ̀mọ̀wé ni wá wọn ò ní fẹ́ ká lọ à ń wúlò fún wọn ní gbogbo ọ̀nà la fi ń wúlò fún wọn resources tí wọ́n ń lò gbogbo ẹ̀ ilẹ̀ Yorùbá ló wà gbogbo mineral resources tán fi ń tùlù wọn ṣe ilẹ̀ Yorùbá ló wà tá bá wá ní pé òkè a dẹ̀ ń jẹ́ kí àwọn karambani kọ́ ní control lórí wọn tá bá wá ní ó yẹ ẹjẹ́ a máa lọ àwọn people ìgbọ̀n wọ́n lóye olóye ni wọ́n onímọ̀dẹ̀ ni wọ́n wọn ò ní gbà ká kó bá ṣe ń kó lọ́fẹ̀ẹ́ lófò ìwọ̀n ò ní gbà ká kó lọ́fẹ̀ẹ́ lófò but àwọn ọmọ karambani wọ́n ní ọmọ onílẹ̀ àtẹ̀ jẹ́jẹ́ àjòjì àtẹ̀ báṣubàṣu wọ́n ń tẹ̀ báṣubàṣu ni torí pé wọ́n kọ́nà níwọ̀n ọmọ yìí ẹ wo bí wọ́n ṣe fi ń tún ọ̀dọ̀ wọn ṣe ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ títí wọn ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá and that will take me into understanding ourselves as ọmọ káàárọ̀ òjíire ta ni olórí ilẹ̀ káàárọ̀ òjíire Elédùmarè ni a ní olórí gbogbo wa lólórí mo máa ń sọ mo ní gbogbo wa lólórí until tá bá fi sí orí wa pé gbogbo wa lólórí a kàn need láti collaborate together we become collaborators we work hand in hand we work together láti lift ẹ láti yọ ara wa kó lóko ẹrú but ẹ bá rí pé lágbájá lólórí tàmẹ̀dù lólórí tó lórí ò báyìí tí sọ̀rọ̀ we will be lacking behind another thing ni ẹ̀mí ìbẹ̀rù tó ti gbé sí wa lọ́kàn a gbọ́dọ̀ bẹ̀rù àgbàlagbà tágbàlagbà bá ń sọ̀rọ̀ ọmọdé ò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ àwọn Yorùbá ló sọ pé ọmọdé lọ́gbọ́n àgbà lọ́gbọ́n la fi dá ilẹ̀ Ifẹ̀ ńbo ni owó yẹn ló yẹ kó ti máa ṣiṣẹ́
nínú ìrìn àjò wa ó yẹ kí òwò yẹn kó máa ṣe iṣẹ́ ní ojú méjèèjì ọmọdé lọ́gbọ́n àgbà lọ́gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ́ ìdí nìyẹn tá gbọ́dọ̀ collaborate together gbogbo wa la need láti work hand in hand láì yọ ẹnì kankan sílẹ̀ because kí là ń sọ ọ̀rọ̀ lé lórí ìgbára ẹni sílẹ̀ ìtúsílẹ̀ ọpọlọ ìtúsílẹ̀ lóko ẹrú ìtúsílẹ̀ nínú ìdààmú ìtúsílẹ̀ nínú wàhálà ìtúsílẹ̀ lọ́wọ́ kidnapper ìtúsílẹ̀ lọ́wọ́ ọkú òjijì tó bá jẹ́ wípé à ń padà sí ilé báwọn bàbá wa ṣe ń ṣe téèyàn tó bá pa èèyàn kan lénìí tí wọ́n bá rọ́ òkú ẹ̀ wọn ò ní láyàláyà láti pa èèyàn kan lọ́la tí wọ́n bá kidnap èèyàn kan lénìí tí wọ́n rèpù ẹ̀ tí mágùn wà lára ẹ̀ tán lu mágùn látara onítọ̀hún wọn ò ní rèpù lọ́la gbogbo àwọn nǹkan táwọn bàbá wa fi ń ṣe kí lorúkọ ẹ̀ ètò ààbò tá a ti kó sọnù pé ó wà primitive they are too primitive kíníkan òun ló ń fa ìfàsẹ́yìn òun ló ń jẹ́ ká wà lóko ẹrú àwọn tó ń fi wá sóko ẹrú ojoojúmọ́ ìṣẹ́jú làwọn ń rúbọ náà ń ṣètùtù wọn ò pa àṣà wọn tì àwa gbé àṣà tiwa apátì ẹ jẹ́ ká sọ mo máa ń sọ màá ní kò dìgbà tó ń bá pronounce pé ladies and gentlemen now Yoruba nation has been on the kini kan now Yoruba nation is a free nation we can be free a lè liberate ara wa láàrin ara wa. mo fi nǹkan kan nífẹ̀ẹ́ àwọn ọmọ Yíbò díẹ̀ àwọn ọmọ Yíbò wọn ò ní talẹ̀ fún àjòjì láéláé wọn ò ní ever talẹ̀ fájòjì wọn máa ń lì sílẹ̀ fájòjì pé ọdún mélòó ni kò fi lò tọdún yẹn bá dẹ̀ ti pé báyìí wọn ò ṣe kò gbà ní wọn ò ní ever sọ pé àwọn tà á fún ẹ wo gbogbo ilẹ̀ wa nílẹ̀ Kóòtù Òjìire ẹ wo gbogbo resources tó wà ń bẹ̀ àwa ń tà fáwọn àjòjì wọ́n ń kó lọ àwa ń sá kúò nílé àwa fẹ́ padà sílé àti padà sílé ńsìn ó ti dogun mọ́ wa lọ́wọ́ ó ti dọdẹ ó ti di ọ̀tẹ̀ ó ti di wàhálà nítorí pé kí ni àwọn àjòjì wọ́n ti gba ìdajì tán mọ́ wa lọ́wọ́. Now we need to recover it back. Now we need to take over. Now we need to possess. Now we need to occupy. Now we need to stand our ground. Láti ṣe kíni láti ní liberation. Torí ẹ̀ ni mo ṣe ní kí gbogbo wa kọ́kọ́ lọ rí ara wa bí collaborators. Ṣé ni mo sọ pé Yorùbá nation yìí kò kí ń ṣe ìjà physical. It is a spiritual battle. Mo ní èmi àti ẹ̀yin ohun èlò lásán ni wá. Ìgbárùnmọ̀lẹ̀ ń lò wá ni. Kálukú ló ní nǹkan tó ṣe kí Yorùbá nation tó bẹ̀rẹ̀. Kálukú ló ní personal life before Yorùbá nation. And ìyẹn ò yẹ kó disturb personal life, personal thing wa tó lọ́wọ́. Mo máa sọ màá ní tí Yorùbá nation bá délé ni tó wá sáyé tó wá sí ìmúṣẹ tí gbogbo ẹ̀ ti wà okay. Kí ni àwa tá jókòó tá ń sọ̀rọ̀ tá ń gbégbèsè kí la fẹ́ máa ṣe? We need to go back to our drawing board. Ibi tá ti gbọ́dọ̀ liberate ara wa nìyẹn. Àwọn kíní wọ́n ní má kó gbogbo ẹyin sínú apẹ̀rẹ̀ kan kí gbogbo ẹ má lọ fọ́ dànù. Don't put all your eggs in one basket. A lot of people ẹ ti sọ Yorùbá nation the money making machine. A lot of people torí Yorùbá nation we lose focus. Mo dẹ̀ máa tún rán wa létí lójoojúmọ́ pé when you are going expectedly be expecting unexpected. Lágbájá kan gbé bò mo ní ẹ fi wọ́n sílẹ̀ tàmẹ̀dù kan contest kó kan wá. Everybody ló ní right to his or her life. Dandan kọ́ ni kán tẹ̀lé wa. But tá bá débẹ̀ àwọn asáwá. Mo sọ mo náà wọn kan wà alábùkù ni wọ́n. Ọmọ bí kì í tẹ́ kì í gbọ́ gbogbo ara kìkì àbùkù. I will continue to say it every day. Wọ́n á lọ kàbùkù yẹn wá ń ta. Ṣé ó yẹ káwa fúnra wa ká máa kanra wa lábùkù? I will never fight a Yoruba man or a Yoruba woman. Nítorí pé kí ni kọ́ọ̀sì kan náà la gbé dání. Ó wá lè jẹ́ bó ṣe gbé dání yàtọ̀ sí bẹ́ẹ̀ mi ṣe gbé dání. Òótọ́ ọnú lèmi fi gbé dání. Tọkàntọkàn ni mo fi gbé dání. Mo máa ń sọ màá ní ṣó ṣe é rí.
ṣó ṣe é rí lèmi fi gbé dání toró ṣe èmi rí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní experience ẹ̀ on a platter of gold ni gbogbo wọn wà wọ́n ní fọkànbalẹ̀ wọ́n jẹ wọ́n mu ẹjọ́ kò tí kan ẹbí wọn ṣó dìgbà tó bá kan ẹbí wọn kó tó bẹ̀rẹ̀ sí ní dìde ni people are dying daily wọ́n ti kógun wọlé o ogun ti wà nù ilé náà economical war ti wà tipẹ́tipẹ́ náà okay wọ́n change owó new note ẹ̀rí ná atm kò sówó nú ẹ̀ iná kò sí epo kò sí ẹjọ́ kí ló tún fa scarcity of fuel ṣára àwọn economical war tó fi ń jà yín kọ́ nìyẹn kidnappers everywhere war ti wà people are now depressed people are frustrated they cannot differentiate they don't know where to go where to come wọ́n kàn wà lójú kan ni the only word tẹ́ máa gbọ́ Ọlọ́run á ṣe náà ni Ọlọ́run á ṣe náà ni àmọ́ tó bá gba ìtúsílẹ̀ ọpọlọ wọ́n mọ̀ pé mo ní right kí ni ẹ̀tọ́ mi ni pé kí n jẹ́ èèyàn ẹ̀tọ́ mi ni pé kí n lọ léwe kí n jáde kí ìjọba fún mi níṣẹ́ tàbí kémi náà wà creative a ti sọ̀rọ̀ lórí creativity lórí ètò kémi náà create nǹkan kan kí ni nǹkan tí mò ń ṣe fún community mi not nǹkan tí community nìkan máa ṣe fún wa bí irú nísìn gbogbo àwa tá wà ń bí sìn ó ní nǹkan kan tá à ń ṣe fún community táàsì tó ń yọ nínú sálárì wa ni wọ́n fi ń fún àwọn aláìní so that àwa tá ní àwọn tó ní àwọn tí wọn ò ní máa ní àwọn tó ní lára that means they are contributing into the society they are contributing into the community àwọn ènìyàn ṣiṣẹ́ wọn ò rí retirement gbà wọn ò rí gratuity gbà we saw what happened here ní France èèyàn 30 péré ẹ wo adúrú numbers of àwọn èèyàn tí wọ́n jáde I was able to note it down lánàá láti announce èèyàn 30 náà arrest inú gbogbo wọn àti ìgbọ́yé èèyàn àti ìgbọ́ látànà pé èèyàn kan kú o a gbọ́ pé èèyàn kankan kú lánàá but a gbọ́ nínú news pé èèyàn 30 ni wọ́n arrest and wọ́n ti make a conclusion so tá bá ń sọ nípa liberation mi ní gbàgbé ìtúsílẹ̀ àwọn ọmọ Kootu Òjìrè we need to make all effort we need ourselves I need the grievances a gbọ́dọ̀ jà àwọn àtẹnu máa ń jà ẹjọ́ ta ló ń bá wọn parí ẹ̀ torí pé kí ni wọn bí wálé kan náà ọ̀rọ̀ kì í yé wa bákan náà but we must not dwell in the past àti ṣe program lórí dwelling in the past a lot of people are still living in the past we need to live our present a máa sọ̀rọ̀ nípa living in the present ẹ jẹ́ kí past máa jẹ́ past torí past ló give back to this present. ọ̀nà wo la fẹ́ gbà la fẹ́ fi liberate ara wa ẹ jẹ́ ká kọ́kọ́ ro problem ta ní unemployment pọ̀ how do we do it among ourselves bàbá mi kọ́ comment nsìn I will not mention name wọ́n ṣe iṣẹ́ takuntakun concerning this Yoruba nation wọ́n gbé ètò kan kalẹ̀ láti help àwọn ìyá wa tí wọ́n wà nílé láti support wọn Elédùmarè á túbọ̀ máa fún wọn ṣe mi ní sọ jù bẹ́ẹ̀ lọ torí wọn ọ̀ràn mi iṣẹ́ téèyàn bá rìn mí èmi ò kí n jẹ mú kan fi yẹn ṣe example ni we need to talk about employment kí là ń pè ní employment ká lọ léèwé ká jáde ká ṣiṣẹ́ ká dá iṣẹ́ lẹ̀ láàrin ara wa mo gbọ́ àwọn ọ̀rọ̀ kan tó dẹ̀ jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi àwọn ìyá kan ti kó owó jọ wọ́n kó fáwọn èèyàn kan lọ ra lẹ̀ ká máa dá oko àwọn èèyàn yẹn sọ di private kíní tiwọn ó yẹ kó jẹ́ fún ọmọ Kootu Òjìrè ohun ọ̀gbìn ibẹ̀ tó ń gbìn níbẹ̀ tó bá ń ka ó yẹ kó máa fún àwọn ọmọ Kootu Òjìrè ni kò yẹ kí a gbé mentality àwọn politicians orí kí wọ́n da bread lẹ̀ fáwọn èèyàn káwọn èèyàn máa sáré lọ bí ìgbà tí wọ́n da oúnjẹ ajá gan nílùú yìí ò lè jó oúnjẹ lẹ̀lẹ́ fàájá animal rights wà ìfẹ́
Mama. Wá. Animal rights gan wà. Lè don jálẹ̀lẹ̀ fàjà bẹ́ẹ̀ yẹn. So kí ni nǹkan tí mò ń sọ? Ẹlẹ́ẹ̀kejì tán náà mi ríran dáadáa. Ẹ ṣé mà. Ẹlẹ́ẹ̀kejì tí mò ń sọ, òun ni mò ń sọ̀rọ̀ nípa investors. Àwa fúnrara wa, a gbọ́dọ̀ máa invest láàrin ara wa. Kò dìgbà táwọn àjòjì tán bá wá invest sórí ilẹ̀ wa. Àwa fúnrara wa, tá bá invest láàrin ara wa, ṣebí ní ayé àtijọ́ ọ̀nà kan làwọn bàbá wa lò tó fi ń ṣe ìgbésí ayé. Ẹ wò mo sọ lánàá díẹ̀, mo re lórí lánàá díẹ̀. Mo ní a máa sọ̀rọ̀ débẹ̀ lẹ́ni. Kò sí association tí ó sì. Látọwọ́ àwọn bàbá ńlá wa láti bá, wọ́n dẹ̀ ń dá àjọ. Láti bí àjọ yẹn, wọ́n lè ṣe cooperative bank, wọ́n lè ṣe oríṣiríṣi nǹkan so that wọ́n á empower ara wọn. Kò ní sí pé lágbájá but in a country where nothing is working. I understand. Ṣó máa ṣe. Ẹgbọ́jàlẹ̀ ọjà ọ̀tà. Inflation gorí ẹ̀ lójoojúmọ́. Báwo lẹ ṣe ẹja téèyàn míì rà ní 10,000 tó dijọ́ kejì tó ti di 50,000. Meanwhile 10,000 ló rà. Báwo ló ṣe fẹ́ ṣe? Báwo ló ṣe fẹ́ make owó ẹ̀? Báwo ló ṣe fẹ́ achieve? Okay, ẹgbọ́jàlẹ̀ kò sí iná, kò sómi, kò sí kankan. Báwo ni nǹkan ṣe fẹ́ work? Reason nìyẹn tá ṣe ń sọ pé I need the completely liberation. Number 2, òun ni pé housing. Ọmọ Yorùbá nísìn, owó tán fi ń gbalé nísìn, ó tó di owó tán lè fi ra ilẹ̀ kan. Ilẹ̀ ńsìn ó ti di diamond. A bẹ̀rẹ̀ sí ní ta ilẹ̀, a rántí pé a máa ṣiṣẹ́ oko, a máa dáko, a máa jẹun. Ṣáwọn àjòjì náà máa gbóúnjẹ wá fún wa. Ṣáwọn àwọn nǹkan tán fi sóúnjẹ tán gbé wá fún wa yẹn, ìjọ́ wo la fẹ́ ṣe gbogbo àwọn nǹkan báyìí dà? Another thing tó tún wà ńbẹ̀, òun ni political system process. Ṣé rí mo máa ń sọ, màá ní kò sí politics. Kí lorúkọ ẹ̀? Tá bá ń sọ̀rọ̀, ó dàbí èmi àti bàbá mi kan tá ń sọ̀rọ̀ lọ́sàn. Mo ní have you forgotten pé kò sí election ní Nigeria, the country called Nigeria. I can say categorically kò sí election, selection ló wà. Ìlú tí ó bá ti selection tó ti jẹ́ pé selection wọ́n máa ń select mi. Ẹni tí wọ́n bá fẹ́ ni, kò sí nǹkan tó ń jẹ́ ìlú fẹ́mi lóyè. Láyé àwọn bàbá wa, ìlú fẹ́mi lóyè náà máa ń ṣe. Ìlú ló fẹ́ wọn lóyè, bọ̀ láyé ìsìn selection ni. Àwọn kàbá ló ń fẹ́ àwọn èèyàn kan, àwọn táwọn kàbá yẹn bá fẹ́ ni. We need to change our mindset concerning that. Láàárín ara wa, ẹ jẹ́ ká mọ̀ pé ẹni tó lè ṣiṣẹ́. Torí ẹ̀ ni mo ṣe máa sọ̀rọ̀ lórí sentiment. Ká má máa fi sentiment ṣe nǹkan mọ́. A lot of people torí sentiment ẹ ti lo wrong people. Tán dẹ̀ ti da ìrìn àjò ìgbésí ayé àwọn ọmọ Kootu Ajire tán ti dàrú. Ẹ rí bàbá mi at 50 something. Bàbá mi wọ́n ní language kan tán máa ń sọ. Wọ́n máa ní mo ń fi arúgbó ara, mo fi ẹpọ̀n fẹ́ ná. Is single life in abroad tó yẹ kó ti wà nílé pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ wọn tàbí family wọn ò lè lọ sílé mọ́ torí system tá wà nú ẹ̀. Bàbá mi Ibrahim orí yẹn káàbọ̀. Another thing ni ká introduce the trade among ourselves. I love what is happening presently. Àwọn èèyàn wa wọ́n gbọ́jà wá lórí social media. A ti mọ̀ pé social media ló gba ayé kan nísìn. À ń bára wa rajà, à ń support ara wa. But we need to do more. We need to do more. Kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ yẹn ni kó dúró sí. Mi mọ̀ mi ṣe bá sọ Yorùbá yẹn. Kò yẹ ká fi dé ńbẹ̀ láàrin ara wa nílẹ̀ Yorùbá yẹn. Ẹ wo nǹkan tí ọba ìlú ìrí mi ìrántí orúkọ ìlú yẹn náà ní Kwara tó ṣe. Ó ṣe to the extent pé ní community yẹn o, nílùú yẹn o, wọ́n ní voucher tí wọ́n ná. And is helping the community. Is using it to grow the community. Àwọn àjòjì tó bá wá sílùú tó bá gbówó wá fi rajà wọ́n ti mọ̀ pé àlejò lélẹ̀. Ẹ lè lo voucher tí ò ń ṣe tiyín. Wọ́n ti mọ̀ pé láàrin ara wọn ní community yẹn, wọ́n máa dá àwọn ará community yẹn mọ̀. Láti bẹ̀ community yẹn máa ní data.
wọ́n mọye èèyàn tó wà nílùú yẹn, wọ́n mọye èèyàn tó wọlé tó ń jáde láàrin ara wa. Kò dìgbà mo máa ń sọ màá ní kò dìgbà tó tí gbogbo world bá wa pariwo pa ti ní Yorùbá nation. Àwa fúnra wa a lè gba ìlú wa láàrin ara wa, doing the right thing amongst ourselves. Ẹjọ́ ṣerú kábíyèsí yẹn ṣó lọ s'Àbújá ó lọ bẹ̀bẹ̀ pé òun fẹ́ ṣe voucher fáwọn ẹbí wọn. That is why ibi tèmi ti máa bínú sí most of our governors wa nìyẹn, because wọ́n gba allocation states. Ó kéré kó kéré kí náà fi ń ṣe, no job creation, nothing. Gbogbo ojú ọ̀nà ò dá, federal road tí federal bá fail ṣó yẹ kẹ́yìn state náà tún fail ni. Àwọn ọmọ òríṣẹ́, àwọn ọmọ tún manage ara wọn, wọ́n kọ́kadà sí ojú títì lẹ́kọ̀ọ́. Governor of Lagos State forced them out of the streets, but ó lọ káwọn Fúlàní wá ń sìn. We saw what happened. Another thing, òun ní pé ibi tí sentiment ti ń yọ nìyẹn. Tí Táyé bá ṣe nǹkan tí ò dá, we need to sanction and give embargo. Ká má máa wò pé torí pé Táyé jàbúrò mi, àbí torí Kẹ́hìndé àgbà ẹ̀gbọ́n mi ni Kẹ́hìndé àgbà òun ló ṣe nǹkan báyìí. We need to be, we need to be realistic amongst ourselves. I need láti face the reality of life. Àwọn governor of a state wọ́n gba location nílùú. Àwọn local government chairman wọ́n gba location directly. Kí ni nǹkan tí wọ́n ṣe ládùúgbò? Wọ́n create friendship láàrin aráàlú àti àdúgbò àti àwọn olórí. Kò sí communication láàrin wọn. Tó bá jẹ́ níbí ni, tó bá fẹ́ ṣe nǹkan kan, wọ́n máa send ìwé, wọ́n á send ẹ̀ sí letterbox everybody. Pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí o, kí ni a rò sí o, ṣá support ẹ o. Ìgbà mi online no ma ti ní ká vote. Bàbá mi wà níbí tó yẹ pé France náà ń gbé, wọ́n wà lórí ètò yìí. Àwa jẹ́ kí wọ́n jẹ́ àwọn tayàn sípò tó yẹ pé ká máa sọ nǹkan tá fẹ́ fún wọn. Àwọn ni wọ́n wá tún tẹ àwa bá ṣe pọ̀ tó. Mélòó ni wọ́n? Mélòó ni gbogbo Yorùbá politician against millions of Yoruba people? Ẹ count wọn. Mélòó làwọn reps wa? Mélòó làwọn mi tẹ̀mẹ́ tó kà fún wa pé a ní 18 senator. 18 péré. Ẹ wá wo gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáńlá ayé. Ọ̀ká tẹ̀ má tẹ̀ sí sọ diaspora. Ká sọ ọmọ Yorùbá tó wà ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. How many House of Rep members la ní? How many local government chairman la ní? Tí a lè sanction wọn, tí a lè gbé embargo lórí wọn. Wọ́n gba allocation, kí náà fi allocation yẹn ṣe? Àwa fúnra ara wa a fi ara wa sóko ẹrú. Ọ̀tọ̀ ló kó ẹrú àwọn slave master, ọ̀tọ̀ ló kó ẹrú federal government. Oko ẹrú táwa tá ń fi ara wa sí láàrin ara wa gan. Nǹkan ńlá ni, we need liberation. A gbọ́dọ̀ liberate ara wa. We should be able to talk. Báwo ni mo ti sorry many times. Ẹ má bínú French ló ń kó sí mi lẹ́nu plusieurs fois. Mo ti sorry many times lórí ètò mi báyìí pé báwo ni wọ́n tó péré ní chairman local government Mushin, ó máa gbé lájà. For crying out loud, kí ló mọ̀ tó ń ṣẹlẹ̀ ní Mushin? Ìwọ tó represent constituency kan tó ń gbé l'Abuja, ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní constituency ẹ̀ náà. Gbogbo allocation constituency yẹn, kí ni nǹkan tẹ́ fi ń ṣe? Ṣé rí ó máa dé stage kan, right? Àwọn ọ̀dọ́ fúnra ara wọn náà máa liberate ara wọn. Àwa máa ṣí wọn létí, a máa ṣàlàyé fún wọn. Torí pé kí ni? Mo sọ̀rọ̀ kan mo ní wọ́n sọ pé order from above. Kí l'above mọ̀ tó ń ṣẹlẹ̀ nísàlẹ̀? Somebody told me something pé Buhari ò mọ̀ pé wọ́n pààyàn ní Lekki toll gate. Mo ní but there is video everywhere. Lè sọ fún mi pé kò mọ̀ kan pààyàn ní Lekki toll gate now. The order was not from Abuja. The order was from Lagos State. Evidence, voice note and everything. Mo máa ń sọ fún wa gbogbo àwa jìjàngbara, ẹ ṣe research, ask question, ẹ wá ìwádìí yín. Báwo ni ẹni tó wà lókè lọ́run ṣe máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nísàlẹ̀?
nítorí pé a fi ènìyàn ẹlẹ́ran ara a fi ṣe ìgbẹ́kẹ̀lé wa. Àwa la pè wọ́n, àwa la yàn wọ́n, àwa tá pè wọ́n yẹn wọ́n sọ yín di ajá àbí ọ̀bọ. Wọ́n wá da bread àti pure water sílẹ̀ lẹ̀, ìbànújẹ́ ọkàn ni. See, people are now dropping dead. Lójú títì, eléyìí ṣubú ó kú o. Wọ́n ṣe send the video man kan sí mi. Tó kú ní last week, wọ́n ló kàn ṣubú lulẹ̀, ó kàn kú. People are now dropping dead lójú títì. Chris cardiac, ó wá ń fò kákàkiri, cardiac arrest rather. Chris cardiac non pe friend. Cardiac arrest, ó wá ń fò kákàkiri because people will be thinking, mọ nǹkan tá máa jẹ lẹ́yìn. Wọ́n sọ salary fún wa. Wọ́n ò ṣe kíní kan, báwo lè wọ́n ṣe máa ṣiṣẹ́ tó máa di parí oṣù tó ní sanwó fún. Oko ẹrú tá ń fira wa sí nìyẹn. Gbogbo ẹ̀yin Yoruba governors, gbogbo ẹ̀yin Yoruba House of Rep, gbogbo ẹ̀yin Yoruba senators. Ìkà ni gbogbo yín, ìkà. Òun ni mo rí yín sí. Nísìn àwọn ọmọ Yorùbá dìde pé this killing is too much, the kidnapping is too much. Àwọn èèyàn wà uncomfortable. All because of the vow tẹ́ ní fún Constitution 1999 tí kò gbè yín. Tó yẹ pé àpò ara yín nìkan ló gbè. Ẹ yield sí millions of ọmọ Yorùbá tó dìde tó fi yín sípò. Yield sí wọn, fẹ́ jẹ́ kó wà liberated. Kó ṣá máa ṣe bàbá rere, bàbá kẹ́, bàbá sà. Ẹ sọ àwọn ọmọ ọlọ́mọ dàgbèrò, ẹ sọ wọ́n di ọ̀rá ìsà. Àwọn tó bá lè wà lọ́ndà yín, those are the people that are making it. We have talented people. Tó yẹ pé you just need to support them. You just need to boost their morale. Things will work. Ẹ wá wò, vaccine tí gbogbo ayé ń lò lẹ́ni, tó ń gbà lẹ́ni. Slave, òun ló ṣe, Johnson. Gbogbo wa la mọ̀ Johnson company. Ó send the video yẹn sí mi. Pé kí n tún rí o. Many of àwọn nǹkan táwọn people yìí tó ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ nílùú yìí, àwọn dúdú náà ṣe. Kí ló dé tí àjẹ́ kí resources wa kó dúró lọ́dọ̀ wa? Ká bẹ̀rẹ̀ sí ní lò ká kọ́kọ́ fi build ara wa. Whoever tó bá stand up against this àwọn funfun, wọ́n á pàdánù. Àwa fúnra wa, àwa ń ta àwọn èèyàn wa sóko ẹrú. Ẹ wo nǹkan táwọn èèyàn wa ń ṣe ní Libya. Ẹ lọ wo gbogbo àwọn Arab country yẹn. Ẹ dẹ̀ kó owó iyebíye. Ẹ náà fẹ́ lọ sin Ọlọ́run bẹ̀. Kò síbi tọ́lọ́run ò sí. Kò síbi tọ́lọ́run ò sí. Ọ̀nà owó la fẹ́ fi liberate ara wa kó lóko ẹrú. Torí ẹ̀ mo ṣe sọ pé we need self liberation. I need ìtúsílẹ̀ tara wa fúnra wa láàrin ara wa. Ẹ lọ wo gbogbo ilé ìjọsìn náà. Àwọn èèyàn wà lóko ẹrú. Táìmù tó yẹ káwọn èèyàn lọ fi ṣiṣẹ́, wọ́n lọ ṣọ́ọ̀ṣì jọ́ Sunday, wọ́n lọ Monday, wọ́n náà wọ́n ṣe evening service, Wednesday service. Àwọn èèyàn tó yẹ kó fi ṣiṣẹ́. Time is money. Torí ẹ̀ ni mi ṣe ń pẹ́ lórí program. Mi ìrírú ẹ̀rí mo pẹ́ jù 1 hour 45 minutes ni. Màá tún máa bẹ̀ àwọn èèyàn pé ẹjọ́ ẹ má bínú mo ti exceed the time. Because 12 hours ni per hour ń bí báyìí. 11 hours something. 11 euro something ni per hour. Smic nìyẹn. So, màá wá gba 11 euro lọ́wọ́ yín. Màá tún máa sọ fún yín pé ó yẹ ẹ dáwó fún mi. Kò make sense now. Ṣé ńgbà tí mi bẹ̀rẹ̀ Yorùbá nation, ṣé mi ò jẹun ni? Ara oko ẹrú tá ń fira wa sí nìyẹn. I need the liberation yìí. Bẹ́ẹ̀ ni màmí, people are depressed, people are frustrated. Even àwọn àgbàlagbà kan tó wà ní diaspora, àwọn màmá àgbàlagbà, ó ti sú wọn, wọ́n fẹ́ lọ lé, they are tired. I need security. Òun ló fà. Láàrin ara wa, mo pariwo for 2 years pé empower àwọn youth láàrin ara yín.
kó tó di pé àwọn youth ẹ máa ná ṣe yahoo yahoo wọ́n gbé èèyàn pa empower wọn ẹ jẹ́ kó máa ṣe vigilante ẹ ṣe ṣebí máa nǹkan ti bẹ̀rẹ̀ nísìn àwọn security outlet tó empower àwọn èèyàn but kò kí ń ṣe wípé kẹ wá ní empower àwọn èèyàn kẹ tún máa fi wọ́n ṣe ẹrú lọ́ndà yín. We need to liberate ourselves, self-liberation. Then ká gba ìtúsílẹ̀ ọmọ Kootu Ajire lọ́wọ́ contraction called Nigeria. Another thing ni pé ká form alliance láàrin ara wa. Ẹ wo gbogbo gbàtà bẹ̀rẹ̀ Yoruba nation. We have over 1,000 group. Kí la fi group yẹn ṣe? Ìjà ti rò pé group yìí o ẹ bá ṣe dá sílẹ̀ yìí o ẹ jẹ́ ká ṣe business orientation kan leléyìí o iṣẹ́ kan leléyìí kẹ́ jẹ́ ká dá sílẹ̀ láàrin ara wa. Some people are just using it to make money for their own pocket. Mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò, mo fẹ́ be the big girl. Ilé kíkọ́ kọ́lé èèyàn fi ń ṣe big girl. Mọ́tò rírà mi sọ pé ẹ̀ṣẹ̀ ni láti má kọ́lé láti má ra mọ́tò. Mi sọ pé ẹ̀ṣẹ̀ ni. They are necessity of life. But kò ṣe pé láti fi nìyàn lára ẹ máa tẹ èèyàn mọ́lẹ̀ gùnkè. It is not done. How many people let it touch life wọn? How many people let it support morally? How many people let it lift spirit wọn? Mo máa sọ máa ní mi ìfẹ́rò. Àwọn ènìyàn alálùbáríkà, àwọn ọ̀jọ̀gbọ́n ènìyàn, àwọn èèyàn tọ́lọ́run máa bá mi pọ́nlé, tọ́lọ́run máa bá mi dá wọn sí. I was just tired. I was so frustrated yesterday ìgbà tí mo rí bí àwọn èèyàn ṣe tú síta ní France torí pé wọ́n kàn fi ọdún méjì 2 years péré wọ́n fi kún retirement. Torí ẹ̀ ló jẹ́ kí n bọ́ta. I saw comments. I saw the way people are calling me. Wọ́n ṣe inbox me. It is well. That is love, original love, real love. Orin tí mo kọ máa ní I'm searching for the real love. That is what is called real love. Mi ò lè fi àwọn èèyàn mi ṣeré. Gbogbo yín lẹ wà ńbí lẹ́ni. Gbogbo yín lẹ comment lánàá. Àwọn tó pè mí. Àwọn tó send message sí mi, wọ́n send message sí mi. Nǹkan kan ṣe mí personally. But torí nǹkan tí mo rí pé táwọn èèyàn wa náà bá lè jáde báyìí. Ó ga o. Kò tó yìí, àwọn èèyàn wa ò jìyà tó tó yìí. Àwọn bàbá wa, many of them wọ́n gba gratuity for 10 years, for 15 years. Àwọn míì ṣubú lulẹ̀ wọ́n kú ńbẹ̀. Ẹ wá wo pé wọ́n fi ìjọba France fi ọdún méjì kún retirement age. Gbogbo ìlú ló fọ́n síta. Gbogbo ìlú ló fọ́n síta. Tá bá calculate by city, we have more than tí ó bá wọ 50 million people tó jáde lánàá. Débi pé bọ́ọ̀sì ò lè rìn, train ò lè rìn, tram ò lè rìn. Wọ́n wá sọ di Black Tuesday, but wọ́n sọ pé èèyàn kankan kú o. Wọ́n kàn arrest àwọn tó fẹ́ ṣe ìjọ̀gbọ̀n 30. Mo dẹ̀ mọ̀ àwọn tó arrest yẹn by ení sọ́ọ̀lá wọ́n á release gbogbo wọn. Just to calm the situation. Àwọn ẹlòmíì gan wọ́n á ti release wọn lálẹ́ àná lóru àná pé kán máa lọ lé wọn. Wọ́n yìnbọn o, àgbọ́pọ̀ yìnbọn o. Àwọn youth tó yẹ pé wọ́n máa ń fẹ́ lọ ti àwọn ọlọ́pàá láyà, wọ́n máa ń fẹ́ attack àwọn ọlọ́pàá, àwọn náà máa arrest. Mo ti sọ̀rọ̀ nípa ká introduce the trade láàrin ara wa. Mo ti sọ̀rọ̀ nípa ká máa lo diplomacy fún gbogbo nǹkan. Kò kí ń ṣe wípé àìlèjà tàbí ìbẹ̀rù. But mi lè bọ́ síta nísìn. Ìwọ lágbájá, ìwọ tàmẹ̀dù, ìyẹn kọ́ la nídìí nísìn. Everybody ló ní ipa tó máa kó, ipa wo lẹ̀yin kó. Tí lágbájá bá ti kó ipa kan tó bá ti rẹ̀, tápá bá ti kún, kí má use the word ó ti rẹ̀, tápá bá ti kún, you cannot force him or her to continue. Mo ní moving train ni. Àwọn ẹlòmíì máa dé bus stop bìkan wọ́n á bọ́lẹ̀. Àwọn ẹlòmíì máa dé bus stop bìkan wọ́n máa wọlé. The more tẹ́ ṣe rí àwọn new faces, lẹ máa rí àwọn kan tí wọn ò ṣe mọ́. Tó ń bọ́lẹ̀ ní bus stop tí wọ́n nìyẹn. Ibi tó apá kún wọn dé ni. Àwọn group kan wà for the past láti
ìgbà tá ti bẹ̀rẹ̀ Yoruba Nation làwọn group yẹn ti wà. I respect them. Wọ́n bọ́ síta sọ̀rọ̀. Wọ́n ṣe nǹkan ẹ má rò bí wọ́n ṣe nǹkan kan mọ́ wọn gbúrò wọn mọ́. Until ìgbà tí wọ́n send àwọn letter tí wọ́n kọ lánàá sí mi. Èmi mọ̀ pé wọ́n ṣe iṣẹ́ wọn ò jókòó, but wọ́n believe pé ariwo nìkan ò ṣe. Ariwo ò ṣe kákan máa pariwo. Àwọn kan wà aláriwo of Africa ni wọ́n. Wọ́n kàn pariwo wọ́n dẹ̀ wọnú ilé wá lọ jókòó wọ́n máa mú red wine. Wọ́n ti ṣe Yoruba Nation nìyẹn o. Wọ́n ní ìgbésẹ̀ míì tí wọ́n ń gbé yàtọ̀ sí ariwo yẹn. Yorùbá dẹ̀ sọ wípé ẹni tó bá ń sunkún ariwo lásán ló ń pa. Ẹni tó bá palẹ̀ òkú mọ́ òun gangan ló pa òkú mọ́. Mo fi yẹn ṣe example mi mọ̀ bóyá Yorùbá mi yẹn correct. Another thing tí máa sọ, ẹ jẹ́ ká máa allow counter offense àti defense láàrin ara wa. Mo sọ fún wa, mo ní tá bá ṣe movement àbí any struggle. Number one, accusation máa wà. Opposition máa wà. Oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ ńbẹ̀. We should expect it. Bàbá mi àwíṣẹ́ mo ṣe ẹ̀làbọ̀yé o. Ẹ̀làbọ̀yé bọ́ ṣíṣẹ́ o. Police protect protester in diaspora while Nigerian police attack severely. Bẹ́ẹ̀ni, lánàá ní bíbá ní France, protest yẹn ó kọjá be careful. So, I need ká máa counter defense and counter offense. Ó wà very important. Ẹ má jẹ́ ká máa ná ìka àbùkù gbogbogbà nǹkan tá ṣe tá fi sọ àṣà ti ṣe wá nu nìyẹn. Torí pé Lọ́gbájá sọ wípé evil ni, gbogbo wa concluded pé evil ni. Àwọn tó wá sọ fún yín pé evil ni nínú France ní museum wọ́n bọ èṣù. Wọ́n sọ àṣà títí wọn nù, wọ́n sọ ìṣe títí wọn nù. Because allow ka defend ẹ. Ẹlòmíì kò mọ nǹkankan nípa ìṣẹ̀ṣe, a máa sọ wípé God forbid bad thing. Kìnìkan. Ó dàbí lady kan tó lóun fẹ́ preach fún mi bí báyìí ni. Mo sit here down. Money for your daughter to call you evil or to call a white woman a mother. All abomination. Money, you are doing the abominable thing. Because ó ti sọ pé but our forefathers are worshiping idols. Money, look at where you are coming from. Money, àwọn tá wá ń gbé káàkiri kò kí ń ṣe idol. Money, our forefathers see God in everything. Wọ́n rí Elédùmarè nínú omi, wọ́n rí nínú afẹ́fẹ́, kò síbi tí wọ́n ti rí Elédùmarè, kò sí ọ̀nà tí wọ́n lè. The way they appease him, òun ló yàtọ̀ sí ra wọn. Tẹ̀yin ni pé kẹ́ máa jágbe mọ́ Ọlọ́run. Jésù, kíní kan. Jésù, only I am your Lord, your God, the only one for Israel. Kò sọ pé fún ilẹ̀ Yorùbá. And when we follow the principle tó wà nínú Bible, kò fi bí kankan mention nílẹ̀ Yorùbá. But Odùfá ó sọ gbogbo odù tí ó tẹ ilẹ̀ kọ̀ọ̀kan dó. Nítorí ẹ̀, èmi mo máa ń kọ́ ẹ̀kọ́. Ó dá ewé àtegbò fún lílò ènìyàn. Herbs and roots làwọn òyìnbó ń lò nísìn. Ṣé wọ́n ń gbin kí lorúkọ ewúro? Ṣé wọ́n ń gbin ewúro l'Amẹ́ríkà? Ṣé Amẹ́ríkà ní ewúro ni? But Amẹ́ríkà ti ń ṣe capsule ewúro ní ìsìn náà. Nísìn, wọ́n sọ fún yín pé oògùn yìí o, insurance gbé o, eléyìí herbal ni, kò ní side effect, ṣó máa rà fúnra rẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ nílùú yìí. If you have a good doctor, a responsible doctor tó care. Àmọ́ gbogbo àwọn nǹkan yẹn, ọmọ mi mo sọ fún ọmọ mi pé kó lọ, mo fún ní cream kan. Cream yẹn àwọn tó máa ń ṣe, tó máa ń wọ ara náà máa ń lò. But bí pé mi àtẹni yẹn close, ó wá fún mi. Let me use the word ó fún mi. Mo wá gbé fún ọmọ mi tó rò ní issue pé kó máa fi wọ ẹsẹ̀. Ìgbà tí mo wá gbé fún, mo wá sọ fún ọmọ mi pé ẹnìkan dẹ̀ sọ fún mi pé kó lọ èmi mọ nǹkan tó máa ń pè bóyá kànáfùrù àbí kíní clove ṣá, kó lọ clove sínú ẹ̀
pé ó ṣiṣẹ́ gan because mo ní living testimony èèyàn kan tó ń lò tó dẹ̀ ṣiṣẹ́ gidigidi gan. But mo wá sọ fún ọmọ mi ní ìgbà tó ń ka content kíní yẹn because ọmọ mi jẹ́ ọmọ kan tó wá curious kò sí nǹkan tẹ́ máa gbé fún á sọ fún yín pé kíní yìí ò dáa kíní kan ti wà nù ẹ̀ chemical kan ti wà ńbẹ̀ ẹ má lò ẹ má ṣe kíní kan ó máa lọ wo gbogbo content ó ní ṣé mi ò mọ̀ pé clove wà nù kíní yẹn ni mo ní mi mọ̀ mo ní bọ̀ tó bá lo raw ẹ̀ máa ṣiṣẹ́ faster ju èyí tí wọ́n kàn rọra fi sí ó ní content clove yẹn kéré nù ẹ̀ ni kò pọ̀ nù ẹ̀ ni ẹ lè imagine. Meanwhile àwọn bàbá wa sọ fún wa wípé eléyìí o tẹ́ bá ti mú ewé yọ ẹgbó ẹ mú ó máa ṣe ìwòsàn àwọn wá mú ewé yẹn wọ́n wá grind ẹ̀ wọ́n á tún wá fi chemical tó máa preserve ẹ̀ fún yín wọ́n á fi sínú ẹ̀ káwọn máa make owó lára yín. A kì í lè defend nǹkan tó jẹ́ tiwa a kì í lè tó bá ti fi lè ṣe kíni tó bá ti fi lè dá wàhálà ẹlẹ́ báyìí àti dìde ká defend ẹ̀ ó kọjá be careful and a kì í wà vigilant a kì í recognize pé reason tí wọ́n ṣe counter àwọn nǹkan ti wá lélẹ̀ reason tí wọ́n ní pé kó máa make owó mo sọ èmi máa sọ publicly olùwòsàn mi òun ló sọ fún mi pé kí n rọra máa lo paracetamol ó máa ń ba liver jẹ́ a lot of people by using it excessively wọ́n ti ní liver problem unknowingly. Meanwhile torí bá fọ́ ẹ nílé wọ́n á ní kó lọ bomi sórí wọ́n á ní kó mú kinní kan bọ́ ẹ kó lọ fi kí lorúkọ ẹ̀ kó fi pa orí ẹ̀ kó lọ jókòó àwọn ewé kí lorúkọ ẹ̀ lọ fẹ́ ewé kinní kan fọ́ orí ẹ̀ kó máa wò ń tiẹ̀ wọ́n á ní túlù tiẹ̀ náà má pè fún wa gbà wọ́n ní bóyá túlù ni lọ fọ́ orí ẹ̀ pẹ̀lú nǹkan kan kó máa lọ wò ń tiẹ̀ ó dẹ̀ ní gbúrú ẹ̀fọ́rí yẹn mọ́ but they continue to give you medicament níbí báyìí and medicament yẹn tún ní side effects. Why are we not defending what is our own? Ká túra wa sílẹ̀ lóko ẹrú a tún fira wa sí oko ẹrú nìyẹn. Another thing is security ara wa. How are we caring about our security? A máa dúró de ìjọba local láti èmi máa sọ pé láti bí local láti máa bẹ̀rẹ̀ grassroots láti máa bẹ̀rẹ̀ ńgbà tí chairman local government tí kò lè employ àwọn youth kó fi wọ́n ṣe mo rántí project tí wọ́n gbé lọ fún wọn pé okay o a máa ní community police nílùú yìí wọ́n bẹ̀rẹ̀ láti community policing police national gendarmerie RSVC then wọ́n ní kí lorúkọ ẹ̀ mo ti gbàgbé ẹ̀ scientific police name ẹ̀ under police nìkan wọ́n ní department tó ń lọ bí 7 ẹ wo iye èrò tó wà níbẹ̀ tó ń ṣiṣẹ́ community police yẹn àdúgbò yẹn náà ń gbé o wọ́n mọra wọn o wọ́n ríra wọn o ó ṣe pọ́nṣẹ̀ máa lọ kó àwọn èèyàn wá láti ta tó bá fẹ́ wá ṣe àwọn iṣẹ́ bóyá àwọn ọmọ tó ń ta magi wọ́n fẹ́ wá kó wọn náà máa kó àwọn ará àta wá kó wọn torí pé wọ́n mọ̀ pé tó bá káwọn ará àdúgbò kó máa àtàkì tàwọn tàdúgbò kí nìdí ẹ dẹ̀ máa wá ẹ lọ lídé wá ẹ gbá wọn girlfriend wá ẹ wá ṣe medical kìíní níbí kí ló dé tá build medical center tiwa kí ni nǹkan tó difficult gbogbo owó tẹ̀ ń jí gbé lágbájá gbé 10 billion kí ló dé tí ẹ dá táìmù táwọn èèyàn fi máa lọ máa pariwo Jésù Jésù Aláhù 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 táìmù yẹn ẹ kó wọn sí di research kó bẹ̀rẹ̀ sí ní ṣe research àwọn ewé wa àwọn egbò wa we need our own thing liberation ká liberate wa ká má máa dúró de títí wọn ìlú yìí ṣe nǹkan kan when you buy made in France product wọ́n fún ẹ ní points tí points ẹ bá ti pé 100 points wọ́n máa fún ẹ lówó wọ́n máa fún ẹ lówó lé lórí ni wọ́n máa fún ẹ lówó lórí point ẹ torí pé o ra made in France láti fi encourage àwọn èèyàn wọ́n lè máa ra made in France ẹ jọ̀ọ́ ordinary toothpick imported ni
ordinary ìṣáná tó fi ń ṣáná imported ni. Though there is nothing, absolutely nothing tá lè fabricate fúnra wa. And meanwhile gbogbo àwọn nǹkan yẹn làwọn bàbá wa ń ṣe. Àwa wí tán wọ́n kọ ìtànkítàn, wọ́n sọ ìtànkítàn. I saw one video in 14 and kini kan Ọ̀yọ́, ọba Ọ̀yọ́ wọ aṣọ sára now. Ṣáwọn slave master ti dé ní 14 ní 13 and 14 century. Kí ni reason tí àwọn wọn ṣe fi bẹ́ẹ̀ wọ aṣọ kò ṣe pé wọn ò náṣọ now? Ta ló hun aṣọ òkè? Òyìnbó mọ̀ nípa aṣọ òkè, òyìnbó hun aṣọ òkè. Ọ̀dọ̀ wa náà ti wá kọ́ tie and dye. Àwa káàárọ̀ àjíire la kọ́kọ́ ṣe tie and dye. Dèní eléni gbogbo aṣọ Kampala wa Abẹ́òkúta ni ó ti wá. Why ìta ṣe máa ń rí pé tiwọn ló ṣe kíní jù, tiwọn ló important jù, tiwọn ló fine jù, tiwọn ló ṣe kíní kan jù, ẹjá gbé tiwa lárugẹ. Àṣà tá ń kọ́ sílẹ̀ làwọn mú lò sínú títí wọn. Àwọn àṣà tá kọ́ sílẹ̀ làwọn ṣe kíni làwọn fi sínú títí wọn. Àwọn àṣà táwọn ń kọ́ sílẹ̀ tí wọ́n kọ́ lọ́dọ̀ wa làwọn fi sínú títí wọn. Ìdí nìyẹn tí mo fi ní we need to understand the concept of Elédùmarè. We need to understand the concept of àṣà wa. We need to understand pé gbogbo wa collaborators ni wa. A gbọ́dọ̀ collaborate. We need to work hand in hand. Èmi ò lè gba Yorùbá nation fún yín. Kò sí kankan nu wa tó máa gba Yorùbá nation. Vessel ni wa, ohun èlò ni wa, wọ́n lò wá ni. Sometimes àwọn ọ̀rọ̀ tí máa ń sọ, máa kàn máa wò pé báwo lọ̀rọ̀ yìí ṣe jáde lẹ́nu mi. Kí ni mo rò débi ọ̀rọ̀ yìí? Wọ́n máa ń gbẹnu tèmi sọ̀rọ̀ ńgbà mí ni. Tá bá ti bẹ̀rẹ̀ sí ní ronú gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire, ọmọlúwàbí tá ti gbé ọmọlúwàbí wọ̀, tá wá gbé ìfẹ́ padà sí ọkàn wa. Àní ṣẹ́rí ìwọ̀nba péréte tó kù, ìṣẹ́jú ni, ìṣẹ́jú lèmi rí pé ó kù. Ìwọ̀nba ìṣẹ́jú tó kù yìí kò ní sí nira rárá. But tá bá bẹ̀rẹ̀ sí ní continue láti máa mú Táyé lólè, Kẹ́hìndé lólè. Ó máa fa ìfàsẹ́yìn fún wa ni. Ìdí nìyẹn tá gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun láti gba ìtúsílẹ̀, láti liberate gbogbo ọmọ Kóòtù Òjíire. Àìmọye àwọn nǹkan, màámi wà ń bí, màámi mo rí yín ẹ káàbọ̀ mi tètè rí yín ni. Màámi fún mi ní wọ́n sọ oògùn kan fún mi pé kí n make sure pé wọ́n rà o, kí n make sure pé wọ́n send yẹn sí mi. I didn't know pé èèyàn kan tiẹ̀ ń bọ̀ láti ilé. Ẹni yẹn kàn pè mí ni pé ìyá mo wà nílé o ṣé ẹ fẹ́ kankan. Mo ní mi ìfẹ́ kankan, but ẹ ṣe mí lóore kan, oògùn kan ni mo fẹ́. Màámi ló sọ fún mi. Èmi gan mo ń dúpẹ́. Mo ń dúpẹ́. Ẹ jẹ́ ká rántí pé àwọn èèyàn ń kú lójoojúmọ́. Ibi tá ti busy tá ti ń bára wa jà, tá ti ń ṣọ́ life Táyé gbélé kíní o, Kẹ́hìndé gbédòwú o, Ìdòwú pọ̀n làbá sẹ́yìn o. Òun ló yẹ kó ṣẹ̀gbọ́n ẹ̀, eléyìí ló yẹ kó ṣàbúrò ẹ̀, àwọn èèyàn ń kú. Ẹ jẹ́ ká máa ro tẹ̀mí tó ń sọnù. Ẹ jẹ́ ká máa ro tẹ̀mí tó ń sọnù lójoojúmọ́. Ẹ jẹ́ ká máa ro frustration. Mo náà need a lot of counselor concerning this movement. Tó máa cancel àwọn èèyàn wa. Most especially people in the grassroots. One need a lot of counselor because their situation is unbearable. Kéèyàn máa sọ pé ó kàn wù mí kó nǹkan tiẹ̀ kú kó ń lọ sinmi. Ẹni tá ń sọ ó lọ́mọ mẹ́ta. Ohun ẹ̀ kò kú kó lọ sinmi. Tó ń bá ti kú òun ò ní rí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí mọ́. Àwọn ọmọ ìkíná fẹ́ máa jẹ, ta ló fẹ́ máa tọ́jú wọn? But tá bá wò pé ẹ fẹ́ lé ilé kó máa ṣe tiẹ̀, ẹ fi tọ̀hún lẹ̀ kó máa ṣe tiẹ̀ jàre. Nǹkan máa bàjẹ́ ju bó ṣe bàjẹ́ yìí lọ. Ó nídìí àmójútó.
nídìí àmójútó gidi gan, àmójútó lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyẹn tí mo fi máa wá lọ síbi liberation pé oríṣiríṣi o. Number 1, mo ti sọ̀rọ̀ nípa self liberation. Another thing ni pé national policy, láti liberate ara wa from that policy. Tó bá gbé policy kan lẹ̀, báwo la ṣe fẹ́ liberate ara wa kúrò nínú policy tó gbé fún wa? Oríṣiríṣi mo ti sọ̀rọ̀ nípa àwọn ọlọ́pàá, different type of group of police tó wà ní France nìkan. Mo ti fi ṣe example fún wa. Ǹjẹ́ bẹ́ẹ̀ la ṣe ni? Ẹ wá wo àwọn media náà. Wọ́n gàgì àwọn media. Ẹ lè táṣìírí kankan. Bàbá wa ju fídíò kan sí mi. Mo dẹ̀ kékékéké ojú mi fẹ́ yọbọ. Báwo lèèyàn tó ń bọ́ síta tó máa sọ pé báwo lẹ ṣe máa ṣe owó fún àwọn Fúlàní ní 1 to 1 tẹ́ máa ṣe fáwọn Yorùbá ní 1 to 300 400 500 ṣó ń ṣerú ẹ̀ ni? Ṣebí kankan náà ni èèyàn ní gbogbo wa. Tẹ́ mẹ́ni ẹlẹ́ni, tẹ́ nà nínàkúnà, tẹ́ lọ tì mẹ́wọ̀n. Ẹni tí ó bá ti bá yín jẹ ìbàjẹ́, tí ó bá ti bá yín ṣèbàjẹ́, ẹlẹ́wọ̀n ni. How does fighting for your rights now became criminal? Báwo ni jíjà fún ẹ̀tọ́ ènìyàn ló ṣe di criminal? Àwọn ìgbésẹ̀ kan wà tá máa gbé lórí ìrìn àjò yìí. Number 1, a gbọ́dọ̀ ká ṣe kíni? Ká lo àwọn tactics. Àti mọ tactics tí wọ́n fi ń fa ìrìn àjò yìí sẹ́yìn. Àwọn strategy tá máa fi liberate ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Èmi máa ń sọ mi kàn ní bọ́sà kí wọ́n sọ pé ẹ gbé ìgbésẹ̀ báyìí, because àwọn gan wọ́n wò wá. Tẹ́ bá palẹ̀ torí ẹ̀ mo máa ń sọ pé when you talk too much you mistalk, because àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé kò yẹ kẹ́ sọ síta. Gbogbo aṣọ kọ́ lèèyàn sá lórùn ní Yorùbá sọ, bọ̀ nítorí mo fẹ́ kọjá pẹ́nu mi lọ ti gbọ́, mo máa ń rẹ́rìn máa dákẹ́ máa ní àwọn èèyàn yìí wọn mọ̀ káwa gan gbọ́ information jù wọn lọ, àwa gan rí ó ṣe lọ jù wọn lọ. Àìmọye nǹkan tá máa ti gbọ́ over a year. Màá kàn máa rẹ́rìn ni pé the more you know the less you talk. But selling your people out by giving out information, a lot of people are doing it indirectly. A lot of people are doing it intentionally. Torí mo fẹ́ kéèyàn 1 million wò mí, mo fẹ́ kó mọ̀ pé mi ni mo sọ, mo fẹ́ kó mọ̀ pé mò ń bá lágbájá sọ̀rọ̀, mo fẹ́ kó mọ̀ pé mò ń rí tàmẹ̀dù. Is it a certificate to our liberation? Lẹ́lẹ̀kejì, ó important fún wa. Gbogbo àwa tá bá ní ilé, tá ní ilẹ̀, ká ní ohun ọ̀gbìn kéékèèké. Mo sọ mo nígbà tèmi ń grow up, ẹ̀fọ́ múnútutù, ẹ̀fọ́ gúre, a kì í ra jẹ, a kì í ra ṣú jẹ ńlé wa. Mi mọ̀ bóyá a lè rí ẹ̀fọ́ múnútutù yẹn mọ́. Mi mọ̀ bóyá a lè rí àìmọye àwọn ẹ̀fọ́ tó yẹ pé even wọ́n wà medicinal. Gbogbo oúnjẹ wa nílẹ̀ káàárọ̀ oòjíire gbogbo ẹ̀ ló wà medicinal. Gbogbo ẹ̀ ló wà medicinal. Láyé àtijọ́, igbá làwọn bàbá wa fi ń jẹun. Ìkòkò ìṣàsùn náà máa ń pè náà fi ń sebẹ̀. Ìkòkò tí dádì mi fi kú, ìṣàsùn ni máa fi ń sebẹ̀ fún wọn. Èmi ni mo máa ń se oúnjẹ dádì mi. Mo sọ pé dádì mi wọ́n síkì báyìí pé àyàn síkì o. Mi ìrìjọ́ tí wọ́n síkì yàtọ̀ sígbà tó lọ́jọ́ dé. Mo sọ pé first born dádì mi for 40 years omi kànga ló mu. Ìgbà tójú ẹ̀ náà tóun náà wọnú ìfọ́jú, torí ìfọ́jú lèmi máa ń pè kó ń ṣe ọ̀làjú. Mo mi kànga ìmọ̀ o, pump water la máa mú o. Ó ní typhoid lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún kan. Àwọn ẹ̀gbọ́n mi máa wà lórí ètò náà. Tí mo wá parọ́, wọn á mọ̀ á ní ìkan tiẹ̀ wà ó tó sọ ó níjọ́ tó bá ti sọ nǹkan tó jẹ́ tiwa báyìí máa bọ́ síta báyìí máa wá pariwo lé ẹ lórí pé òun dẹ̀ mọ̀ pé
nǹkan ẹyọkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ nílé wa ni irọ́ pípa ká má bàa di ẹrú irọ́ ni òun la ṣe ń parọ́ kí níyì ẹ̀tẹ́ ló máa ń mú wá tó bá parọ́ ọjọ́ kan láti fi níyì ẹ̀tẹ́ ayérayé ni why not say it as it is and be real to yourself. I need láti revive gbogbo àṣà wa gbogbo òṣèṣe wa gbogbo àwọn nǹkan tó lè ṣèwòsàn fún wa la need láti revive. Nísìn wọ́n sọ fún wa wípé àwọn pọ́ọ̀tù kan wà tó ń fa cancer oúnjẹ ta fi ń sè ó ń fa cancer ká má lò mọ́ ká lọ máa lo mi mọ nǹkan tó ń pè ní English ẹ má bínú ẹ mọ̀ pé mi ò gbóyìnbó púpọ̀ yìí lè sọ òyìnbó púpọ̀ yìí lè sọ Yorùbá púpọ̀ French yìí náà tátàtà ni lọ́dọ̀ tèmi gbogbo ẹ̀ tátàtà ni mi kàwé lọ títí débi tí máa lè sọ mo gbọ́ mi ò lè sọ lọ títí ni wọ́n sọ fún wa pé àwọn pọ́ọ̀tù yẹn tẹ́ ṣe fi ń ṣe oúnjẹ ó ń fa cancer. Now àwọn náà wọ́n wá ń ṣe wọ́n kọ́kọ́ ṣe sẹ́rámíkì wọ́n ń ṣe oríṣiríṣi nísìn àwọn nǹkan tí wọ́n ń ṣe nísìn pé káwọn èèyàn máa lò kọ́ máa fi dáná nísìn gbogbo àwọn tó bá yá kò ní sí pọ́ọ̀tù mọ́ kò ní sí kinní mọ́ ẹjọ́ ṣé pọ́ọ̀tù làwọn forefathers wa ń lò ṣe bí ṣàsùn ni nísìn mo ti rí pé ní patí tó bá lọ patí nsìn mo ti rí pé wọ́n ti ń lo kí lorúkọ ẹ̀ láti fi fáwọn èèyàn lóúnjẹ ẹ wo kíní disposable kan báyìí tó máa ń tó oúnjẹ sí yẹn kíní yẹn máa ń ṣọ́ọ̀kì mi because kíní náà lò tó fi ṣe náà chemical ó máa ní chemical reaction nínú àwọn èèyàn dẹ̀ máa fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn jẹun. Another thing tí máa tún sọ we need to revive quickly. Vite means fast. Ká revive àwọn nǹkan tó jẹ́ titi wa. Àwọn nǹkan tó jẹ́ titi wa. Another thing ni pé ká bọ́ Nàìjíríà lẹ̀. Nàìjíríà ni gbogbo wa wọ̀. Òun ló fi di pé kò sí respect mọ́. Nàìjíríà ni gbogbo wa wọ̀ bí aṣọ. Ló fi di pé àṣà wa sọnù. Nàìjíríà la wọ̀ bí aṣọ ló fi di pé ẹ̀sìn ẹlẹ́sìn mo máa sọ máa ní ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ni ń tàbí ni mọ́ àbáláyé ni wọ́n adélé ayé bá ní kò kì í ṣe ẹ̀sìn àṣìsọ ọ̀rọ̀ ní ká máa pe ìṣẹ̀ṣe lẹ́sìn oúnjẹ tẹ́ ń jẹ báwo ló ṣe jẹ́ ẹ̀sìn báwo ni ìyá wa ló ṣe jẹ́ ẹ̀sìn báwo ni bàbá wa ṣe jẹ́ ẹ̀sìn báwo lórí ẹni ṣe jẹ́ ẹ̀sìn Ifá ohun Elédùmarè ni báwo ló ṣe jẹ́ ẹ̀sìn kò kì í ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn ní gbogbo ọ̀nà kò kì í ṣe ẹ̀sìn ẹ má máa rí gẹ́gẹ́ bí ẹ̀sìn. That will now take me to loyalty. Ṣé mo pa ti sọ̀rọ̀ nípa loyalty ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn pé who are you loyal to? Ǹjẹ́ loyal sí struggle tá gbé dání? Ǹjẹ́ loyal sí ara wa fúnra wa á ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ but mo wá fẹ́ béèrè pé ta ni ìwọ loyal sí? Jọ̀ọ́ ṣé èèyàn ló loyal sí ni àbí struggle tó gbé dání ló loyal sí? Ọmọ káàárọ̀ òjíire ṣé owó lẹ loyal sí ni? Mo ṣe Yorùbá nation gbogbo èèyàn make owó mo fẹ́ make owó èmi ò wáyé wá wòran o mo wáyé wá kówó ni o iṣẹ́ lóògùn ṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga tá a bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là á rí tá a bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹramọ́ṣẹ́ ẹni ìyá ẹni lè lówó lọ́wọ́ bàbá ẹni lè lẹ́ṣilé kan tó bá gbójúlé wọn ó tẹ́ tán apálára ìgúnpáyìnyè kan táyé bá ń fẹ́ ọ lónìí tó bá tún di lọ́la wọ́n lè má tún fẹ́ ẹ ìdí iṣẹ́ ẹni láti mọ́ni lọ́lẹ̀ iṣẹ́ ni oògùn ìṣẹ́ sometimes tó bá rẹ̀ mí gbà mí má kàn rántí nǹkan tí máa fi encourage ara mi nìyẹn pé ọ̀gbẹ́ni dìde iṣẹ́ lóògùn ìṣẹ́ àwọn ẹlòmíì alágbé struggle dání we are not loyal to that struggle tá gbé dání we are loyal to the fame mo fẹ́ kàn mọ̀ mí mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé yes mo ń ṣe Yorùbá nation it will come and go a máa gba Yorùbá nation
I loyal to freedom of Yoruba, both Nigeria, Benin Republic and Togo. Bàbá mi, gbére. Àwọn ẹlòmíì, àwọn fans wọn no man loyal sí. Lágbájá, ó yá bosta lọ sọ nǹkan báyìí báyìí. Mo ti fowó s'account ẹ. Jọ̀ọ́ ṣé kíní yẹn lè pa struggle lára. Jọ̀ọ́ ṣé kíní yẹn lè fa struggle sẹ́yìn. Àwọn èèyàn máa ń bẹ̀ mí sọ̀rọ̀. Máa sábà ní èmi ò ṣe ẹ mọ̀ pé tí tèmi educative ni so mi ṣe calling show. Kò ṣe pé tí gbéraga. I wouldn't want a situation whereby ẹ máa wá pè ẹ wá dá wàhálà ńlẹ̀ sí mi lọ́rùn. Lágbájá ni ò ṣe dáadáa. Tàmí I hate pointing fingers. Àtúnṣe ni ká wá. Táwọn lágbájá bá gbé sílẹ̀, ẹ jẹ́ ká continue láti máa ṣe dáadáa. Táwọn lágbájá tí wọn ò bá ṣe the right thing, ẹ jẹ́ kí àwa tàmẹ̀dù ká máa ṣe the right thing. Tí àwọn lágbájá bá gba ọ̀nà left, tẹ́yìn rí pé kò sọ̀nà ńbẹ̀, ẹ̀yin ẹ gba right tọ́nà wà. Tó bá ti rí pé ẹ ti dé ojú ọ̀nà, wọ́n wá pàdé yín. Bẹ́ẹ̀ mentality tèmi nìyẹn. Bẹ́ẹ̀ mi ṣe máa ń rí nǹkan nìyẹn. Àwọn ẹlòmíì àpò ara wọn ni wọ́n lóyà sí. Wọn lóyà sí movement sí liberation ọmọ Káàárọ̀ Oòjíire, ìtúsílẹ̀ ọmọ Kootu Oòjíire. They are not loyal to it. Àpò ara wọn kò ṣá ti máa fún wọn lówó sápò ni. Àwọn ẹlòmíì politician ni wọ́n lóyà sí. Lóyà sí ran Kootu Oòjíire. Àwọn èèyàn ò ń jẹjẹ, àwọn èèyàn ń kú lójoojúmọ́, ó dá kò sí owó ní ATM táwọn èèyàn lè gbà. Wọn ò lè fún èèyàn ju 8,000 bẹ́ẹ̀ ló lọ pé 8,000 lọ ní báǹkì lọ. Téèyàn bá síkì tí hospital ní kó lọ kó 50,000, 100,000 wá. Definitely tí báǹkì ò bá lè fún wọn lówó tó tówó, ṣé wọn ò ní lose àwọn èèyàn wọn. Ǹjẹ́ a ti rò yẹn, but rò. Àwọn political classes ló wá loyal sí. I loyal to Taye, I loyal to Kehinde, I am loyal to Alaba. Why not be loyal to yourself? Ẹlòmíì gan wà loyal sáré. Àwọn ẹlòmíì nínú struggle yìí, àwọn leaders ni wọ́n loyal sí. Wọ́n loyal sáwọn ọmọ Kootu Oòjíire. Lágbájá kan ni o. Lágbájá kan ni. Lágbájá yẹn ni ṣá. Gbogbo àwọn tó ti ń ṣiṣẹ́, tó dẹ̀ ń ṣiṣẹ́ lójú méjèèjì, wọn ò jẹ́ kankan mọ́. Lágbájá kan yẹn, òun nìkan náà lóyà sí. Ìjọ tí lágbájá yẹn bá kọ̀yìn dà pé ibi tèmi náà ṣe dèrè o, mo fẹ́ bọ́lẹ̀ ń bus stop mi o. Ó finish nìyẹn. Àwọn ẹlòmíì wọn lóyà sí freedom tá gbé dání. Tẹ́ bá gba Yorùbá nation déédéé, bẹ́ẹ̀ dẹ̀ gba Yorùbá nation. Ọlọ́run ṣe ìlú òyìnbó ni mo wà. Mo ń jẹun, mo ń wọṣọ, mo ń gba owó, tí n bá ṣiṣẹ́, wọ́n á máa fún mi lówó oúnjẹ. Wọn ò lóyà sí, but àwọn náà front yẹ. Àwọn náà wà ní forefront. Àwọn ẹlòmíì ẹnu wọn báyìí náà wà lóyà sí nǹkan tó fẹ́ jẹ. Tí mi bá jáde, àwọn èèyàn ò ní fún mi ní gold star, wọn ò ní fún mi ní kinní kan, wọn ò ní fún mi ní kinní kan. Jẹ́jẹ́ ń buster. Ẹnu wọn ń tó fẹ́ jẹ sẹ́nu náà lóyà sí. Níbi táwọn kan wà tó yẹ pé owó àpò ara wọn ni wọ́n ná. Tí wọn ò sùn lọ́sàn, tí wọn ò sùn lóru. Àwọn ẹlòmíì oúnjẹ àtẹnujẹ ni wọ́n lóyà sí. Má ń bèrè ní kẹ́ tó bẹ̀rẹ̀ Yorùbá nation. Kò ní nǹkan kan tí kálukú ń ṣe. Instead of loyal to the leaders, I would rather loyal to Ìṣẹ̀ṣe and the freedom of ọmọ Yorùbá. Ojú òní tì yín bàbá mi. Ògbó àtọyín. A ti sọ̀rọ̀ nípa loyalty, but àwọn question yìí mi ìrántí bẹ̀rẹ̀ ńjọ́ yẹn mo ṣe ní mo máa gbé wá sí liberation yìí. Ǹjẹ́ liberation ọmọ Kootu Oòjíire, ǹjẹ́ lóyà sí? Ǹjẹ́ ìtúsílẹ̀ wa ní gbogbo ọ̀nà alóyà sí? Àwa fúnra wa ń fira wa sóko ẹrú náà. Ìwọ tó ló ń ṣe Yorùbá nation tó dẹ̀ mọ̀ pé àwọn èèyàn wà nù wàhálà dààmú, wọ́n ń dá owó, ó dẹ̀ fi owó wọn ó fi ṣararin dín.
Oh, lawyer now. Oh, lawyer sí nǹkan tó lọ gbé dání. Oh, lawyer sí ọjọ́ ọ̀la àwọn ọ̀ràn Yorùbá. Àwọn ẹlòmíì satisfaction wọn náà lawyer sí. Kí ṣàbọ̀ síta káwọn èèyàn mọ̀ pé mo jáde síta torí pé mo fẹ́ di celebrity, mo fẹ́ di kinní kan. Ẹ lè imagine káwọn èèyàn máa sọ pé ó ti go dirty. Do you want to join the dirty group? Ìjàngbara àwọn ọmọ Kootu Ajire. Sometimes I weep. Mo máa ń sun ẹkún báyìí pé ha! But mo ní ìgbàgbọ́ kan pé àwa kọ́ la tẹ̀lẹ̀ dó, àwọn gbárùmọ̀lẹ̀ náà tẹ̀lẹ̀ yẹn dó, àwọn gangan náà máa gba ilẹ̀ yẹn fún wa. Àdẹ̀ ní yé wọn pè, àdẹ̀ ní jẹ́ kó sú wa. Ìjọ wo làwọn oníṣẹ̀ṣe bọ́ síta náà bẹ̀rẹ̀ sí ní gbógun ti àwọn ẹlẹ́sìn. Ìṣẹ̀ṣe ò kí ń ṣe ẹ̀sìn. Ẹnjíníà mo rí yín kújọ́ mẹ́ta. Ìṣẹ̀ṣe ò kí ń ṣe ẹ̀sìn. Ohun tá bínibíni, abínibíni. A lot of us as ọmọ Kootu Ajire à ń jẹ èèwọ̀. A lot of us ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ìdí èèwọ̀ tá ti jẹ. Wọ́n ní èpè haole kan ló ń jàrán Yorùbá o. Èpè kankan ò jẹ́ anybody. Èèwọ̀ tá ń jẹ àti àṣà tá pa tì sẹ́gbẹ̀ kan àti ìṣe wa tá rí gẹ́gẹ́ bí ìṣe wa mọ́. Òun ló ń jẹ́ kí ogun 30 years máa jà wá. Àwọn Elédùmarè ti mọ̀ wípé we don't belong there. Òun ni kò ṣe jẹ́ kó bọ́ sí lálàkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì tún wáyé kò lè bọ́ sí. Torí pé we don't belong to that party. Kí ló dé tá ń rúnra wa mọ́ bí tí a belong sí? Bẹ́ẹ̀ ni àwọn kan ti ẹ̀ wà voice note ní voice note ọ̀ràn. Àwọn àṣírí kí ló ń pè ní awo mo máa wá sọ̀rọ̀ lórí ẹ̀. Kí ni wọ́n ń pè ní awo? Kí làwọn bàbá wa ń pè láwo? Mo máa sọ̀rọ̀ lórí awo nítorí pé kí ni what you don't know you cannot talk about it. Èmi àti bàbá kan lálẹ́ àná sọ̀rọ̀ nípa àṣẹṣe. Bàbá àgbàlagbà ń sunkún ni pé ha òun ti sọnù ayé òun ti rún. Ọlọ́wọ́ wo ọlá wípé ojú wọn ṣí. Bàbá 60 years kò níyàwó torí pé ó gbọ́dọ̀ fẹ́ ìyàwó nínú ìjọ. Ṣé wọn ti fi ìgbésí ayé bàbá yẹn wọn ti fi tàfàlà nítorí ẹ̀sìn? Àmọ́ a máa wá sọ fún wa pé ìṣẹ̀ṣe àwa ni ìṣẹ̀ṣe ni wá. Ìṣẹ̀ṣe ló máa jẹ́ kó mọrú ọmọ tó jẹ́. Ṣé báwọn ẹlẹ́sìn náà wọ́n ti ń sọ̀rọ̀ nípa kádàrá, wọ́n ti ń sọ̀rọ̀ nípa ìràwọ̀. Ẹjọ́ ń bo ló wà nínú Bible? Ń bo ló wà nínú Quran? Ẹ mix ìṣẹ̀ṣe, ẹ mix ẹ̀ mọ́ àwọn tó gbé Christianity wá fún wa. Ṣé wọ́n ṣe prophet and prophetess ni? Ọmọ orúnmọlẹ̀ ní gbogbo wa. Torí pé àwa la kọ̀ wọ́n sílẹ̀ ni. Wọn ò dẹ̀ kọ̀ wá sílẹ̀. Àwa la gbọ́dọ̀ túra wá sí ẹ̀sìn yẹn. Wọ́n fi wá sí oko ẹrú ni. We need liberation. A gbọ́dọ̀ liberate ara wa. Mo máa ń sọ ma ní I am not against any religion. Ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn kó ṣẹ̀sìn ẹ̀. Bọ̀ tó bá yá tójú ẹ̀ bá ṣí. Tó bá ríran tó mọbi tó ń wà tó ṣàwárí ara ẹ̀ á padà sílé. Ní ayé àtijọ́ àwọn bàbá wa máa ń gbé ṣàkì lọ ṣọ́ọ̀ṣì ni. Ẹja lọ bá wọn ṣẹ̀sìn ńbẹ̀. Wọ́n wá máa kọrin nínú ṣọ́ọ̀ṣì náà tí wọ́n máa kọrin pé ẹ̀sìn kan ò pé káwa má ṣòro àwa ò ṣòro ilé wa o.
àwọn ìdílé mi tó yẹ pé àtẹná gbúdọ̀ jẹ tó bá bímọ tí wọn ò mọ̀ nípa ẹ̀ mọ́ ọmọ wa dàgbà tán mọ́ ṣe jágajàga wọ́n á ní kí ló dé tọmọ yìí ń ṣe báyìí kíní kan ọmọ ń pàyà ẹ̀. ẹ rí ibi tá ti bára wa mo torí mo máa ń sọ ibi tá ti bára wa ni o torí ẹ̀ ni mo ṣe máa ń sọ lójoojúmọ́ pé ẹ jẹ́ ká ṣe àwárí ara wa ṣe báwọn bàbá yẹn máa ṣe orò wọn wọ́n á ṣẹ̀sìn wọn. I am not encouraging anything yìí tí mo dúró lé lórí ìṣẹ̀ṣe ni tó bá ṣàwárí ara ẹ tó mú ara ẹ ló máa mọ̀ wípé yes mo ti sọnù jẹ́ kí n padà sílé bàbá yẹn allow them ni o èmi ti já tipẹ́tipẹ́ o a ní bàbá yẹn sunkún 60 years bàbá yẹn ò tí marry wọn ò bímọ rí torí pé wọ́n gbọ́dọ̀ fẹ́ mẹ́mbà wọn ẹ jẹ́ ká máa wá sọ òtítọ́ síta. Lady kan sọ àwọn information kan láàárọ̀ tí mo gbọ́ they are not true information. Àwọn Africa nìkan ló máa ń ní sickle cell anemia ọ̀rọ̀ òṣì ni gbogbo nǹkan tí ò bá ti da lẹ máa ń tàgì mọ́ àwa dúdú ṣá. Ebola Africa I have video evidence àwọn company tó lọ ń tẹ̀sí àwọn nǹkan yìí nílẹ̀ aláwọ̀ dúdú wọ́n lọ ń ṣàyẹ̀wò ẹ̀ bẹ́ẹ̀ ni. láti ìgbà tèmi ti dáyé mi gbọ́ àwọn àìsàn kan wà tí mi gbọ́ rí wọ́n ń ṣe àwọn ọmọ wa ìlú òyìnbó yìí ni wọ́n ti ní ó ti ń wọ́rí wọn mi sọ pé àkín síkì o exactly that religion is a huge problem to our race. ó dàbí okú ẹrú ni mo ṣe program lórí ẹ̀ tẹ́ bá rántí engineer ẹ wà lórí program yẹn pé àní ijọ́ tí àwọn ṣọ́ọ̀ṣì tó bá ní data tó rí pé iye èèyàn báyìí ni ò níṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣí company yìí tó fi kọ́ ṣọ́ọ̀ṣì káàkiri tó fi ń ṣí company ìjọ yẹn ni ìfọkànbalẹ̀ mi àtúwà lọ́tọ̀. How can you have over 200 and something churches? Ẹ wo China lẹ́lẹ́bẹ̀ yẹn wọ́n wá mú àwọn ọmọ wa wọ́n á máa nà wọ́n wọ́n á lé wọn kúrò lé kò sẹ́ni tó fẹ́ gbà wọ́n sílé mọ́. Ọba Morocco ó bọ́sta ó lóun á ní àwọn dúdú lára débi pé òun á lé gbogbo wọn kúrò ní ìlú òun. mo rí write up yẹn mo mi rí báyìí pé ìwọ Elédùmarè má jẹ́ kí ọjọ́ ọ̀la wa kó mẹ́hẹ̀ àsìkò ti tó. We have been caged to do something just because of religion. They impose fear. Bẹ́ẹ̀ ni wọ́n impose brainwash kò sí nǹkan mẹ́rin ní kíní France. Fraternity, laicity, liberty àti kíní kẹta yẹn náà mo máa ń gbàgbé ìkẹrin rádà mo máa ń gbàgbé slogan wọn nìyẹn fraternity àwọn aláòkè ní association lọ bó ṣe wù yín ẹ ní NGO bó ṣe wù yín but ẹ ní fi pa ìlú lára. Laicity ni pé o ní right láti wọ cross tàbí kó borí kó máa àwọn aborí má bò wá wọnú skúlù wọn ò gbà o gbúdọ̀ wọ cross lọ bíṣẹ́ o gbúdọ̀ wọ aborí má bò wá ẹ lọ bíṣẹ́. Àwọn bíṣẹ́ kan wà tó lè gbé wọ̀ tó bá bọ́sta o wá lè gbé wọ̀ o kò kàn wọ́n. You have right to your own religion but o lè fi affect anybody. Nígbà kan ní France ń bí báyìí àwọn Muslim wọ́n wá ń kírun lójú títì irú játijàti wò lélẹ̀ wọ́n bọ́ síta lọ bá wọn pé kó padà lọ sílùú wọn kó má try ẹ̀ lójú títì mọ́ tó bá ti lè lọ gba hall kó sanwó hall tó náà wọ́n ti fẹ́ sin Ọlọ́run kò sí nǹkan tó jọ ẹ má block ojú títì mọ́ wọ́n láti sanction wọ́n tẹ̀tún wọ́n béèrè pé olórí wọn dà olórí wọn jáde wọ́n jáwèé fún ni pé kí lorúbá náà máa ń sọ pé for disturbing others
to move ó jẹ gbèsè tí o dẹ̀ gbọ́dọ̀ má san. Ìtúsílẹ̀ ọpọlọ, ìtúsílẹ̀ ara wa, ìtúsílẹ̀ ilẹ̀ káàárọ̀ òjíire nínú ìgbèkùn ó wà, òun ni mo wá sọ lénìí. Ìtúsílẹ̀ nínú ẹ̀sìn àjòjì ó wà very important. Even gan tẹ́ bá wò ìjà, èdè àìyedè, ọ̀tẹ̀, gbogbo ẹ̀ òun ló ṣẹlẹ̀ ńbẹ̀. Báwo la ṣe máa ní àwọn ọmọ ìyá wa a máa pa wọ́n torí pé wọn ò ṣe títí wa? Ṣé dandan ni kán ṣe títí wa ni? Ṣé dandan ni kán ṣe títí wa ni? Ara nǹkan tán fi dá movement tán fi fà sẹ́yìn òun náà ni. Torí pé kí ni ohun tó yẹ ká gbé síwájú òun làwọn kan fi kẹ́yìn. Ẹ jẹ́ ká gba ìtúsílẹ̀ o. Ìtúsílẹ̀ òun nìkan okay mà. Ìtúsílẹ̀ nìkan òun ló lè mú wa débi tá ń lọ láì ní wàhálà àti ìdààmú. Ẹ dẹ̀ jẹ́ ká bọ́ Nàìjíríà ká bọ́ kúrò lára. Because Nàìjíríà ṣó ṣe é rí ni. Ṣó ṣe é rí ni mo máa ń béèrè question yẹn gan. Màá ní ṣó fẹ́ wàásù wọn Nàìjíríà fún mi, ṣó ṣe é rí ni. Ẹ̀gbọ́n mi ó ti retire nsìn, kò rí gratuity gbà, kò rí retirement gbà. Àǹtí mi ti retire for the past 3-4 years nsìn. Kò sí nǹkan tó ń jẹ́ retirement, kò sí nǹkan tó ń jẹ́ gratuity. Wọn ò bí France dá kó mì sí owó retirement oṣù kan. Wọn ò bí ta ló bí? Salary ìjọba sì ń jẹ salary oṣù mélòó kan fáwọn kan. Ẹ wo gbogbo àwọn workers Lagos State nsìn. Wọn ò ní lọ lé inú ibẹ̀ náà ti máa dìbò. Èmi ò gbọ́rú ẹ̀ rí o. Ṣé ti ríṣẹ́? Ìgbà kan náà tí wọ́n mọ́nú ilé tán ní kán máa fìlì form. There are so many atrocities tó ń lọ torí pé abọ́ ọmọlúwàbí, abọ́ káàárọ̀ òjíire, abọ́ sílẹ̀. Àwa wọ Nàìjíríà. Gbogbo àwọn obìnrin sìn. Kò sí dignity mọ́. Where is our dignity? Dignity ilẹ̀ káàárọ̀ òjíire dà. A máa sọ̀rọ̀ tọ́pìkì pọ̀ rẹpẹtẹ tá máa sọ̀rọ̀ lórí ẹ̀. Èmi a máa fèyí ṣe lọ. Orúkọ mi ò yí padà, àbí ìyọ́ ni. Kò pé méjì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Mo appreciate gbogbo ẹ̀yin bàbá mi, gbogbo ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin tẹ́ máa tún wo program yìí later. Mo dúpẹ́ time tẹ́ máa fún mi torí lọ́dọ̀ tèmi time na money o. Èmi ò fi time ṣeré o because libi by power náà sanwó so mo mọ nǹkan tí time ń sọ. And I will not come out kí n wá sọ àwọn nǹkan tí kò ṣẹlẹ̀. I would rather stay in my home. Mo love comfort gan. Màá wà ní comfort zone mi. Màá wà ńbẹ̀. Tàbí ká máa ṣe meeting. Àbí ká máa ṣàwọn ìgbésẹ̀ tó necessary tó yẹ ká gbé. Dan kí máa wá sọ nǹkan tí ò yẹ kí n sọ lọ. Àbí kí máa wá táṣìírí tí ò yẹ kí n tú síta. Kò gbé wa débì kankan. Kò fún wa lókìkí. Àwọn kan ti nókìkí yẹn gbà kan tán ti já wálẹ̀. Àwọn kan ti jẹ́ èèyàn tán jẹ́ èèyàn mọ́. Bá ṣe máa gbára wa lóko ẹrú, òun ló yẹ kó jẹ́ paramount sí gbogbo wa. Bàbá mi kan pè mí lánàá, wọ́n náà ti gbé Jos, àwọn ti gbé Kánò, àwọn ti gbé kíní tán bá mi sọ̀rọ̀. Wọ́n ní kò ṣe the same kíní, òun ni à ń lò. Òfin kan náà kọ́ là ń lò. Báwo làwọn kan ṣe máa ṣẹ́ dọ́là ní $1 to $1? Nílùú kan náà. Báwo ni àwọn kan wọ́n lọ àtàkì pírẹsidẹ́ǹtì wọ́n yìnbọn débi tó máa pààyàn but àwọn ọmọ tó ṣe peaceful rally ní west wọ́n dẹ̀ pa wọ́n. Boko Haram wọ́n rí orientate wọn sínú sójà
àwọn ọmọ yín ò dẹ̀ ríṣẹ́ ṣe. Gbogbo ìran Kóòtù Òjìrè ẹ jí gbogbo ọkàn tó sùn lọ ẹ jí o ẹ jí ẹ má jẹ́ kí wọ́n fi ọdún mẹ́jọ tàn hàn yín. Ọdún mẹ́jọ ó kéré o before ká tó mọ̀ ọ́n sìn ká tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ọdún mẹ́jọ á pé. Àwọn pípù yìí wọ́n mú ní kékeré. Ẹ wo ìgbà tí wọ́n ti ń gbé ogun bọ̀ wọ́n ti gba ilẹ̀ lọ jìnnà. Àwọn ará Ọ̀yọ́ wọ́n lè ròyìn, àwọn ará Abẹ́òkúta wọ́n lè ròyìn, torí pé àwọn ará Ìjẹ̀bú àti àwọn ará ìlú mo ti gbàgbé ìlú Kábíyèsí wọn ò fi ṣe ṣeré wọ́n ti gba ilẹ̀ gan o. Àwọn Haúsá dà lẹ́ni. Where are the Hausas? Where are the original Hausas? Because tá bá ń ṣe tá bá wà nínú struggle ẹ ṣe research ẹ lọ wádìí àwọn wo ni Yorùbá, àwọn wo báwo ni wọ́n ṣe jẹ́ gangan, àwọn wo ni Hausa, àwọn wo ni Fúlàní. Fúlàní ò kì í ṣe ọmọ Nàìjíríà, àtọ̀húnrìnwá karambani náà máa ń pè wọ́n. Àwọn karambani lásán ni wọ́n, àtọ̀húnrìnwá ni wọ́n. They've taken over everywhere. Báwo ni odindi ìlú ojú gbẹ̀mìtì fún ambassador America? They have free and fair election. There has never been election in Nigeria. Selection ni wọ́n ṣe. For the past 20 years tó sọ pé they've been free, fair and election. Kò sí free, fair and election. Selection ni wọ́n ṣe. How can the INEC tí wọ́n pronounce kí lorúkọ máa yìí pó wọlé not to cancel election pé kò wọlé mọ́? No, kí gbogbo wa ká rò. Ẹ jọ̀ọ́, ṣé this group of people nìkan ló wà nílùú yẹn ni? Ṣé this group of people nìkan ló wà nílẹ̀ Káàárọ̀ Òjìrè ni? President France kò tí pé 45 years, ọmọ kékeré ni. Ọmọdé ni. President Finland ọmọ kékeré ni, kò pé 45. Ẹ lọ wo cabinet obìnrin ló. Obìnrin ló pọ̀ jù ńbẹ̀. Ẹ lọ wo cabinet wọn ní Canada. Ẹ lọ wo president Canada. Ọmọ ọdún mélòó ni? Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ yọ ìbẹ̀rù kúrò lọ́kàn yín. Ìbẹ̀rù yẹn náà fi ń pa yín. Òun náà fi ń dá depression, frustration, oríṣiríṣi àìsàn. Òun náà fi sọ yín di drug addict. Òun náà fi sọ yín di drunkard. Ẹ lọ mú kúrò lọ́kàn. Ká dìde fún ẹ̀tọ́ wa. Ẹ jẹ́ ká máa rántí national anthem wa. Òun ni máa fi kásẹ̀ lẹ̀. Iṣẹ́ wà fún gbogbo wa. Kò sọ pé iṣẹ́ wà fáwọn kan. Ó ní iṣẹ́ wà fún ilẹ̀ wa, gbogbo ilẹ̀ wa. It means tó máa sọ̀rọ̀ nípa ilẹ̀, the indigenous people of the land. Forílẹ̀ ibi wa, ká gbéga, ká gbéga, ká gbéga, ká lè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́. Ṣé ti gbọ́? Iṣẹ́ lògùn ṣẹ́, ká ṣiṣẹ́. Anthem wa sọ fún wa pé ká ṣiṣẹ́, ká lè jẹ ọlá. Kò ń ṣe wípé ká máa wá gba owó lọ́wọ́ àwọn èèyàn, ká máa rip àwọn èèyàn from their hard-earned money. Kò ń ṣe pé ká máa kó nǹkan tó lẹ́tọ̀ọ́ sí àwọn ènìyàn torí pé a wà nípò. Ó ní ká ṣiṣẹ́, ká jọlá. Ọmọ Oòduà dìde. Wọ́n ní ká bọ́ sí ipò ẹ̀tọ́ wa. Ó yá, ẹ jẹ́ ká dìde ká bọ́ sípò ẹ̀tọ́ wa báyìí. Nítorí pé kí ni? Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ìjọ tá bá ti wà liberated, ìjọ yẹn ni the whole Africa máa wà liberated. There are so many things tá máa ṣe tá lè ṣe. Kò sí wípé torí pé Yorùbá ni, torí pé ọmọ lágbájá ni, kò ní sí gbogbo nǹkan yẹn ń bẹ̀ mọ́. Òfin tó gbọ́dọ̀ mú eégún ló gbọ́dọ̀ mú ẹlẹ́hà.
cathedral wọn France ń bì kíní ni o museum náà fi ṣe o gbogbo adé àwọn ọba wọn gbogbo aṣọ tó ń wọ̀ láyé àtijọ́ so many things òun 10 euro ẹ tún máa sanwó wọlé lọ wò ní 10 euro lẹ máa san wọlé àwọn arúgbó náà máa ń lọ síbẹ̀ torí pé home náà máa ń wà àwọn ọ̀rá àwọn èèyàn bá sọ̀rọ̀ wọ́n á lọ pàdé ara wọn wọ́n á bára wọn sọ̀rọ̀ wọ́n á sọ nǹkan tó ti sọ ní during the week 1 hour ẹni ẹni tó bá létí kó gbọ́ o a gbọ́dọ̀ ṣe kí ni ká liberate ara wa completely liberation kò ṣe ẹjẹ́ agbára wa ẹjẹ́ máa gbára wa díẹ̀díẹ̀ ẹjẹ́ ká gbára wa tán àgbà tán là ń gbọ̀lẹ̀ ẹjẹ́ agbára wa tán ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀ bye for now bye.